àwọn èèyàn ní àti mísì àfáwà kan Ridwanullah láti Ọ̀fà ó lóun bá mufti sọ̀rọ̀ láti inú ọdún pé bàbá Jaqmal àti mísì bàbá ojoojúmọ́ yóò máa lè chẹ́kì péjì wa pé kí ló tún sọ ẹ kí ló tún ṣẹlẹ̀ kí bàbá tó jùlẹ̀ ó ní jẹ́ òní òun wá ń wò pàtẹ wà nù létí ẹ̀ ń wo tẹ̀fsírì pé bàbá wo tẹ̀fsírì ni wọ́n fún wa ní kíní mi àti gbọ̀n kankan wọn á ní pẹ̀lú ògbó Ọlọ́run láago 5 lénìí láago 5 lénìí tó máa bọ̀ wá yóò máa bẹ pẹ̀lú wa báyìí hayakumullah ní ṣókí Markaz gbogbo àwọn olólùfẹ́ wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn olólùfẹ́ wa ní jìnnà àti nítòsí ọkùnrin àtobìnrin ọmọdé àti àgbàlagbà Ọlọ́run bá wa dó tì í bá wa gbàdúrà yín sí àlékún àánú Ọlọ́run àti orí Ọlọ́run sí Ọlọ́run bá wa ṣe fẹ́yìn náà o tẹ́ ẹ ra dátà tẹ́ ń wò wá tẹ́ ń nífẹ̀ẹ́ àtayé ṣe ní gbogbo ìgbà Ọlọ́run sàmọ́ nífẹ̀ẹ́ yín náà o la hawla wala quwwata akramakum lausa Markaz odidi bọ́ọ̀dì kan ní Markaz ìjọ kan ní Markaz àgbáláyé kan ní Markaz Sheikh Adam àwọn ọmọ kéwù kan bẹ láyé Sheikh Adam tí wọ́n kéwù Markaz láyé bàbá kú 1992 láti ìgbà tí Sheikh Adam ti kú yìí bàbá Mudir tí wọ́n ti tàwálà khilafa Sheikh Adam àwọn ọmọ kéwù kan ni wọ́n kéwù ní Markaz tí wọ́n jáde lọ́dọọdún tí wọ́n gba shahada ní Markaz gan lágége akramakumullah àwa tí gẹ́gẹ́ bí ẹ̀yin sàwọn Ọlọ́run járí yín pé ẹ kéwú ní Markazu Ta'alimi Al-Arabi Al-Islami Òkè Agodi nílọrin Sheikh wa Abdul Hakim àwọn kéwú ní Darul Ulum li Jabhatil Ulama wala imma ibẹ̀ ni àwa náà ti ké alfa wa Òkè Agodi alfa wa Said Òkè Agodi alfa Mufadol Daru alfa Miftahuddin Daru Òkè Agodi alfa wa Miftahuddin Mufti Òkè Agodi Ayégbàmí Abdulmumin Haruna Rashid àti gbogbo àwọn atákíw Markaz yìí sà tí àwa lọ Markaz al-Umm lágége gangan hayakumullah táàkì láwọn fúrú Markaz ayé sì máa tẹnu wọn pé Jaqmal wàhálà rẹ̀ pọ̀ pẹ̀lú Mudiru wàhálà rẹ̀ pọ̀ Sheikh Adam wàhálà rẹ̀ pọ̀ pẹ̀lú Markaz ṣó lọ Markaz gan ni ṣebókè Agodi ló lọ bẹ́yàn bá lọ Markaz láti 1992 tí Sheikh Adam ti kú àtẹn tó lọ fúrú rẹ̀ hayakumullah ṣé Mudiru làáfà wa ni àbí ilé kéwú kọ̀ọ̀kan tá a lọ àwọn àfà tí wọ́n kọ́ wa ń bẹ nìkan làwọn àfà wa akramakumullah eléyìí ni a fẹ́ kẹ́ bá wa yànnàná lónìí sá kẹ́ bá wa fọ́ sí wẹ́wẹ́ ṣé ilé kéwú kọ̀ọ̀kan tá a lọ tó jẹ́ fún rún Markaz tó yẹ pé àwọn àfà wa Markaz làwọn náà ti ké ṣáwọn àfà wa àwọn nìkan náà làfà wa ni àbí Mudirul Markaz tí wọ́n jẹ́ Khalifatul Hakiki li Sheikh Adam Abdallah Ilori tí wọ́n bẹ lágége ní ṣáwọn làáfà gbogbo wa àbí àwọn àfà wa tí wọ́n kọ́ wa ń lè kéwú kọ̀ọ̀kan nìkan àfà wa eléyìí ni ìbéèrè wa ní onísà hayyakumullah wa adamallahu lawlatakum àmín gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ máa tẹ love and like ẹ máa tẹ̀lé wa pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run jẹ́ kí ó ṣe wá láǹfààní rere àmín hayyakumullah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim àkí àwọn olólùfẹ́ wa al-aqasi wal adani àwọn tí wọ́n ń bẹ ní jìnnà àtàwọn táwọn ń tòsí ní lórí afẹ́fẹ́ tí a wà yìí a kí wọn pé a kú ìsọ̀kalẹ̀ ọdún a kú ìsọ̀kalẹ̀ Ramadan ọlọ́mọsáwọlá Ànábì wa Muhammad kó já sọ̀pọ̀lọpọ̀ láyé àwọn tí ń wò wá bẹ́mi tí máa sọ pé ìran méjì ni wọ́n àwọn olóríire lọ́pọ̀ jù nínú àwọn tí ń wò wá ju àwọn eléríkú rere lọ àwọn eléríkú rere lọ ọgbọ́n àwọn kan ń bẹ sẹ́rin tá ń pè ní followers ó yàtọ̀ fún viewers followers làwọn tí wọ́n ń tẹ̀lé èèyàn hadiran wa gaiban on wà ńbẹ̀ ó sì ńbẹ̀ on bẹ pẹ̀lú rẹ̀ wọ́n bẹ pẹ̀lú rẹ̀ ó ti yé wọ́n máa nauman wa yakisatan fihaban wa hiyaban ọgbọ́ wọ́n lọ wọ́n bọ̀ wọ́n à ní já pẹ̀lú rẹ̀ nígbà kan irú ẹ̀ lẹ́ni tó ní wọ́n ń dààmú Mufti Jaqmal bẹ́ẹ̀ ni kódà àfáà wa kan láti Kútọ́nù
àgbẹ̀ TikTok lónìí. àwọn followers nù ni Mashallah. àwọn àtibáwò nù ọgbọ́ Yakumullah. àwọn viewers àwọn followers wọn kò kí ń sí eléré ibú nù wọn ṣe rí èyí tẹ́ máa pé ẹ follow gbogbo ẹni tó follow page kọ́ ni followers Àgbọ̀yé bàbá. ọgbọ́ Yakumullah. àwọn viewers mi ń bẹ tó yẹ kí wọ́n follow page ni àwọn ni wọ́n sáwọ abẹ́ àwọn followers ẹ máa rò pé followers làwọn náà wàlẹ́ alùkùwà eléré ibú ni wọn Allah. wọ́n wòran rẹ viewers náà wọ́n view rẹ àmọ́ wọn ò ní fi àníyàn rí n tí wọ́n gbé wá tí wọ́n fi click lórí page yẹn àníyàn abú ni wọ́n gbé wá Mashallah. irú wọn ẹlòmíín bẹ nínú wọn yọ kọ́mẹ́ǹtì aburú ọ̀ráyè kọ́ kọ́mẹ́ǹtì ẹlòmíín bẹ nínú wọn kò ní kọ́mẹ́ǹtì àmọ́ aburú ń bẹ nínú ọkàn rẹ̀ gbogbo àwọn èyí tá a wí yìí a lè ṣàdúà fún yín ẹ lẹ́tọ̀ọ́ ṣàdúà àmọ́ ẹ lẹ́tọ̀ọ́ sí làánà Ọlọ́run ó ti wà wọn wa la'natullahi ala ahùláì Gbogbo orú ẹ̀yin tẹ́ bá rí bẹ́ẹ̀ ibi dandan Ọlọ́run kó máa bá yín kọ́ máa bá wọn látòkè lókè. so yóò kò ní sàmí ó ti wà wọn àmọ́ ẹjá ọba sàmí Jọmọ́ yẹn ṣe á ní kó lókè. àṣẹ amílẹ̀ kan náà Àmín. ayé alámínú nígbà tí ò ní sàmí Àti bọ́ ṣe. irú àwọn yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers ẹ ti máa rí wọn ẹ bá ti rí wọn ẹ bá ń kọ pé la'natullahi alayka Àléyìká. ǹtẹ́ bá ń fi dá òun ní ohun nù ni àmọ́ àwọn tí wọ́n jẹ́ followers àtibá Followers. tí wọ́n ń tẹ̀lé wa Genuine like. Live service yẹn. Network yẹn. àwọn flag àbíkílẹ̀ máa pè yàn Àwọn tó máa ń flag. àwọn tó máa flag program ara àwọn tí la'natullahi máa lọ lè bánu Mashallah. ẹ̀yẹn máa wá bá ń tẹ lọ́ìkà live kí love and like àbíkílẹ̀ máa pè kí o lè máa kílẹ̀ dáadáa Love and life. nígbà tá a débi làánà rẹ̀ òun lọ fẹ́ flag kí náà kò fẹ́ tẹ́tí gbọ́ làánà ni ọgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ eléré eré ẹ jẹ́ followers dáadáa akí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ Baba Lágége akí yín ẹ̀yin olólùfẹ́ ọmọ Baba Lágége akí yín ní gbogbo àyè tá a wà ẹ̀yin olólùfẹ́ Markaz ẹ̀yin olólùfẹ́ Sheikh Adam ẹ̀yin olólùfẹ́ òdodo akí yín púpọ̀ Ọlọ́run ó san yín lẹ́san olóore Àmín. àwa kí gbogbo àwọn jàmáà náà lápapọ̀ Ọlọ́run kó wọlá gbogbo ń tá a wí Baba Mudirul Markaz Adamallahu hayatan. àlékún ààbò Ọlọ́run àti sọ Ọlọ́run máa bá wa sí fún wa Àmín. albarkola àwọn ẹni Ọlọ́run Àmín. bàbá ọlọ́lá ọba lù lọrin sheikh wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha Wala hawla wala quwwata illa billah. àlékún ìṣọ́ Ọlọ́run àtààbò Ọlọ́run bá wa fi ṣọ́ bàbá náà Àmín. àlékún àlàáfíà àlékún ẹ̀mí gígùn àlékún gbígbàdúà àlékún jẹjà ọ̀tá àlékún borí bá wa ṣe fún bàbá ọba lù lọrin Àmín. àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ kábínẹ̀tì wọn Àmín. lápapọ̀ láwọn àhímà àtàwọn òsàráhù ọlọmọsàbà wa sàdékún dáadáa wọn. Àmín. atukira wa lẹ́ẹ̀kan kí gbogbo àwa tá ń bẹ ń kalẹ̀ náà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí tọ́pìkì tí ẹ mú kalẹ̀ ká tírìtì lórí ẹ̀. àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ ni pé anabiwa Muhammad Sallallahu alayhi wa sallam. àbá aláyé àwọn bàbá wa ọba àwọn bàbá wa ọba great grandfather ọba forefather ọba Sallallahu alayhi wa sallam. 5 father ọba 6 father ọba 7 father ọba ọ̀dà 10 father wa ọba nàbí láyé Sallallahu alayhi wa sallam. àyíbẹ̀ kọ́ni kọ́ sí Hayyakumullah. gbàtà nàbí ń bẹ láyé ọ̀là àwọn sàábì tọ́kọ́ ń kéwú fún rẹ̀ Radiyallahu ta'ala anhu. gbà tó kú tán àwọn sàhábà náà ń dá àfáà tí wọ́n ń kọ́ àwọn èèyàn kéwú Bẹ́ẹ̀ni. àwọn èèyàn náà tún kọ́ àwọn èèyàn kéwú àwọn tábìrù wọ́n kọ́ tábìrù àwọn sàhábà kọ́ tábìrù àtàbìrù àwọn tábìrù náà kọ́ tábìrù tábìrì ó fi wá ń bọ̀ wá bẹ́ẹ̀ tó fi wá dé rí tiwa lónìí àwọn òkè nílẹ̀ Lárúbáwá àtàwọn tí wọ́n tún lè ké nílẹ̀ Lárúbáwá oníkálukú níbi ó ti bẹ̀rẹ̀ rẹ̀ kó tó lọ sí ilẹ̀ Lárúbáwá gbogbo wa ń jẹ́ umma islamiyya àyíbẹ̀kọ́ Na'am. tó bá fẹ́ pè wá ní ṣe kí ni wọ́n pè wá wọ́n ní al-umma annabi
àlùmọ̀ ànábì ọ̀hún tó lè wá wí pé ẹni ó fẹ̀sìn hàn nìkan lòun mọ̀ òun ò ní mà ànábì tọ́rẹ́ ni ó fẹ̀sìn hàn àkọ́kọ́ tó ń tọ̀ ń kọ́kọ́ gbọ́dọ̀ gbìn sí ilé mi ẹni tí ó bá kọ́ yẹn lẹ́sìn Allahu wa rasuluhu yóò jẹ́ ọmọ ta ni ọlọ́run yóò jẹ́ ọmọ ta là nábì lẹ́ni yóò fi máa wá di pé òun fẹ́ sáàfù nǹkan méjì ó fẹ́ sáàfù ọlọ́run ó sì fẹ́ sáàfù ànábì Muhammad àtọ́lọ́run àtànábì ní ń bẹ lára Islam wọ́n bá gbé Islam kalẹ̀ tá a bá yọ ọlọ́run kó nu Islam tá a yà nábì kó ń bẹ Islam ọ̀jẹ́ Islam wa. Bàbá wa ń jẹ́ mùsùlùmí àbí kọ́ ọmọ wípé àlùmọ̀ ànábì ni ọmọ kéwu ànábì ni ọ́ èyí ò jẹ́ kan. Àwọn ashabul masa àwọn ahimmatul masahib Imam Shafi'i Imam Maliki Ahmadu ọmọ Hanbali Imam Abu Hanifa àwọn tí ń bẹ lórí masahabi wọn à ń bẹ lórí masahabi Maliki ní ọ̀dọ̀ wọn yàí. Masahabi Maliki tá a wáyé sábà Imam Maliki láyé Imam Maliki àmọ́ tán bá ní tàlàfà àti wà lọ́ndà fíkíù tàládàkọ Imam Maliki. Sheikh Abdul Qadir Sheikh Ahmad Tijani ó ti yé ma Ibrahim Dazuki àtàwọn tó Naksabandi àtàwọn tó jọ bẹ́ẹ̀ àwọn tí ń bẹ lórí masahabi wọn nínú tasawuf Kadiriya ó pé bá ní tàlàfà yín lẹ́yìn Kadiriya wọn ní Sheikh Abdul Qadir tàlàfà yín wọn ní Sheikh Ahmad Tijani làwọn Ahmad Tijani fi ń lọ sí Fas ní Morocco làwọn ti Kadiriya ti ń lọ Baghdad ní Iraq àyíbẹ̀kọ́ ok ìwà lọ bẹ́ẹ̀ ni wọ́n ń padà sílé àfa àwọn àgbà oníkálukú ń lọ lè bẹ̀bẹ̀ wò tó yẹ pé Ahmad Tijani kọ́lọ́kọ́ wọn ń tàzọ́ wúfù Abdulkadir kọ́lọ́kọ́ wọn ní tàzọ́ wúfù àmọ́ wọ́n da ọlá ní padà ẹjọ́ tí ẹnìkan bá ti fẹ́ ẹnu kan sí Abdulkadir gbogbo ń tàzọ́ wúfù ó dìde lọ́jọ́ Kadiriya àfọ́mọ́ àlè Kadiriya ni ò ní dìde lọ́dọ̀ nìkan bá bú sí Ahmad Tijani gbogbo ń tàzọ́ wúfù Tijaniya wọ́n dìde lẹ́ẹ̀kan náà wọ́n fa ń tọ̀hún ya ọgbọ́ èyí tó jẹ́ kan káwá wá ń tò sí àyínú Senegal Sheikh Ibrahim Niyas Sheikh Ibrahim Niyas kọ́lọ́kọ́ àwọn ń tàṣọ́wú fún yàí ogun ń tàṣọ́wú fún yàí Sheikh Ibrahim Niyas kọ́ òun kọ́ lójòkó kọ́ wọn ń tàṣọ́wú fún àwọn tí Sheikh Ibrahim Niyas kọ́ àwọn làwọn padà wálé wọ́n wá ń kọ́ wọn ní Tijaniya àti Ibrahimiya àwọn ní ọ̀ndà Tijaniya àwa Ibrahimiya làwa tẹ̀lé lọ àmọ́ wọ́n gbà pé Tijaniya náà làǹfà àwọn lókè àmọ́ àwọn tẹ̀lé Ibrahimiya lọ ẹ wá tẹ̀lé Ibrahimiya lọ ní bí ẹnìkan bá fẹnu gún Sheikh Ibrahim ẹ rí bí wọ́n ṣe dìde tí wọ́n sì dá sí Ibrahim mà wọ́n yẹ sọmọ lú ẹ̀ nílọrin yàyà yẹ sọmọ Senegal ní Nàìjíríà yà gbígbà tó bú ìyá rẹ̀ àti bàbá ẹ̀ ni báwo ni ó ṣe yóò dìde yóò fa ọya pẹ̀lú gbogbo ntọ́ bá ní láti fi fa ọya láti dáàbò bo orúmọ Sheikh Ibrahim Niyas ṣe ọ̀ ń tẹ̀lé mi ṣe ń sọ yìí ẹ̀ ń fi ń ṣàlàyé fún ọ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ wá ní Markaz kámátì ìdí Markaz ní lọ́rin yàyé gan fún rẹ̀ bizat Sheikh Alimi ní àfà tí ó gbé ìmọ̀ wá ọgbọ́ bó ti yẹ pé àfà Alimi báwọn àfà nù tàn àmọ́ àfà tó bá wọn dọ́mọ kéwú sí Alimi látara kéwú táfà Alimi kọ́ wọn dọ́mọ kéwú ó ti yẹ báwọn gbogbo wa yìí tá a wà lónìí yìí kọ́ ni tí Alimi ti kú 100 ọdún méjì ti lọ tí Sheikh Alimi ti kú àwọn tí Alimi tún àwọn tó tún jẹ́ ọmọ kéwú wọn àwọn náà tún lọ́mọ kéwú àwọn náà tún lọ́mọ kéwú àwọn náà tún lọ́mọ kéwú èdè rí àwọn Sheikh Adam àwọn bàbá Sheikh Kamal àwọn àfà àgbàjì ó ti yẹ báwọn gbogbo wọn ní bẹ́ẹ̀ àwọn náà tún dé àwa kéwú Sheikh Adam àwa kéwú Sheikh Adam ní Sheikh Adam jẹ́ àmà wípé kéwú àwọn tá a ké yìí ó agbọ́dọ̀ fi sáàfù lé àfà Alimi tọ́ra àfà Alimi ni àfà àwọn àfà Alimi kó sì tẹ́tíra kọ́ Sheikh Adam ń kéwú torí Sheikh Adam ọba wọn láyé àmọ́ àwọn àfà àwọn jẹ́ wọ́n mọ̀ wípé àfà Alimi ni ó ní ọlá gbogbo mímọ̀ yìí tó bá ń jọ máa lọrin ọmọ kéwú àfà Alimi lọ́jẹ̀ Sheikh Adam sì fi kọ́ àwọn ọmọ kéwú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá bú Sheikh Alimi ní sàbó búlé Sheikh Alimi ní sìn gbogbo ayé ládìde torí pé ilé àfà wa ló jẹ́ àgbà kí bàbá ọba ìlú Ìlọrin àwọn ló kù fún wa ní Alimi àwọn ni Khalifa Sheikh Alimi tòní a gbọ́dọ̀ bu ọlá fún bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ takú bẹ́ẹ̀ ni ọgbọ́ òun lẹ́nìkan tó bá wá rí nǹkan kan
nílé àfa Alimi tí wọ́n pè ní nǹkan nílé àfa Alimi pé nǹkan ní ọ́ tí sì ń bu ọlá fáàyè náà tí ó bá wá dá ọlá padà fún ààyè ẹni tó jí ọmọ rírì àfa Alimi ọlá wọn bọ́ lọ́wọ́ ẹjọ́ kan. ọ̀gbọ́ ẹni tó délé àfa Alimi tí wọ́n mọ̀ léèyàn tó délé àfa Alimi tí wọ́n buyì kún tó délé àfa Alimi tí wọ́n mọ̀rẹ́ àbá rẹ̀ tó délé àfa Alimi tí wọ́n kà á kún àfi kọ́ wá padà sí pé ta ló jẹ́ ma Sheikh Alimi tí mo fi máa húrí máa wọn tó jẹ́ ń wá déèyàn tí wọ́n fi mọ̀ mí pàtàkì nínú ilé àfa Alimi ó ti wá òun ni Sheikh Adam so àfi kọ́ dá ọlá ní padà sáàyè náà wípé ọlá tí mo gbà nílé àfa Alimi ìwọ́bẹ̀ àti mọ̀mí ní nǹkan mbẹ̀ àlùbáríkà yìí ni wọ́n bá yọ àlákì wọn kú mbẹ̀ aṣọ ọlá ni ó bọ́ lára rẹ̀ kò sì ní fi ìlò aṣọ ọlá òun dalẹ̀ so gbogbo kìíní yẹn tẹ̀léra wọn ọgbọ́n bí ti ṣe Alimi ti rí nu gbogbo àyínísìn ọmọ kí wà fún Alimi ni wa lẹ́nìkan ò sí gbọ́dọ̀ já yẹn kọ́dà aráàlú mi tó bá kéwu wa ọ̀dọ̀ ọmọ kí wà fún Alimi kò gbọ́dọ̀ fa kó wọ́n fi ẹrẹ̀ yí aṣọ àfa Alimi táwọn làfa Alimi wa lónìí bàbá wọn bá lọ lónìí ni àwọn làfa Alimi wa lónìí a gbọ́dọ̀ protect ààyè tí bàbá wọn wà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó wá kéwú Markaz lójú ayé Sheikh Adam Sheikh Adam wa kú tán ó wá bẹ̀rẹ̀ bàbá Mudiru gbà wọ́n bá lọ gbogbo ẹni tó ké tí Sheikh Adam fọwọ́ ara wọn ẹnu ara wọn kọ́ ń kéwú wọ́n fọwọ́ ara wọn kọ́ nǹkan sójú blackboard fún tí wọ́n gba tírà fún tí wọ́n bẹ́ wúlẹ̀ kọ́ tó kó singlet lọ́rùn wọn tí wọ́n rọ ìmọ̀ sí ilé rí ọgbọ́ èyí tó gbọdọ̀ mọ̀ ń gbà Sheikh Adam kú tán gẹ́gẹ́ báwa ti ń gbà wípé bàbá wọn bá lọrin làfà Alimi wa lónìí a sì fún wọn ní ọwọ́ ni báwa bá sì fún wọn lọ́wọ́ ni ó ti wá ọwọ́ tọ́lọ́run la yọ kú ń bẹ̀ wọn afasọ yìí ọwọ́ Ọlọ́run yanu ni àyíbẹ̀kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí Sheikh Adam náà kọ́ ń kéwú tọ́ a kú tán tọ́ máa wọn àtọ̀ wọn ẹ̀jẹ̀ wọn ìtọ̀ wọn tó wọn ọlọ́lẹ̀ kéwú ń bì kan wá ọgbọ́ kẹjẹ kó lè kéwú ń bì kan wá àtọ̀ wọn ló pòdúsì wọn ìtọ̀ wọn náà ló tún wá bíúdì wọn wọ́n wá kú wọ́n wá gbé wọn síbẹ̀ òun ni bàbá Mudirul Markaz tòní àga tí bàbá yẹn jòkó yẹn eré àga tí wọ́n jòkó nínú ọ́fíìsì náà wà ní ó ju gbogbo àyè tí ọmọ Markaz bá lóhùn ní láyé bó tilẹ̀ yẹ káyè òun tó àga àwọn jùlọ. ọgbọ́ aṣọ tí bàbá Alágége bá wọ̀ sọ́rùn ó ju gbogbo ntọ́lọ̀ ń bá lóhùn ṣe fún ọmọ kéwú kan nínú ọmọ kéwú Sheikh Adam lọ. bí Sheikh Adam bá wá kọ́ àwọn ọmọ ń kéwú bẹ́ẹ̀ tí gbogbo àwọn àgbààgbà tí Sheikh Adam kọ́ ń kéwú bẹ́ẹ̀ àwọn bàbá wa àkọ́kọ́ ọmọ kéwú Sheikh Adam bàbá wa Sheikh Raji Suleiman ọlọ́mọsá di àárín wọn pẹ́ àti bàbá wa Saadu Bangola bàbá Imamu Ẹ̀gbá àti bàbá wa kẹ́nà ń bẹ ní bàbá wa Isa Salahuddin àtàwọn tó rí bí wọn bẹ́ẹ̀ tó yẹ pé àwọn àwa ìlú ọmọ kéwú Sheikh Adam nù àwọn tí Sheikh Adam kọ́kọ́ nǹkan sí lánàá wọ́n wá ń bẹ láyé wọn èkú ara wọn láti wá rí bó ti yẹ kí ọmọ kéwú eléri rẹ̀ ó ṣe pẹ̀lú ọmọ àfẹ́ àwọn bàbá náà wọ́n wá gba ẹwọ ojú eré àwọn bàbá wọn àwọn àtọgọ́rùn kan sẹ́ńjì kínkín náà lóògùn tí wọ́n gbà lọ́wọ́ ara wọn ẹ̀wọ̀ àwọn àti ọgọ́rùn kan sẹ́ńjì kínkín iná lóògùn tí wọ́n gbà lọ́wọ́ ara wọn nínú wọn ẹni ó ti pọ́gọ́rùn bẹ ẹni ó kù kínkín tí ẹ pọ́gọ́rùn bẹ pẹ̀lú ojú eré wọn àti gbogbo ẹ̀ lẹ́yìn tó já sí wípé àwọn ti kú òun lé kéwú kún ó tó bí bàbá Alágége ọgbọ́ àfa wọ́n ti kú òun lé wọ́n ti jáde lé kéwú kún ó tó bí bàbá Alágége tó wá ní bàbá wa Raji Suleiman àwọn ni wọ́n tún ṣe báwọn ti lọ primary school àti secondary school wọ́n ní bàbá wọn ló ṣe báwọn ti lọ ń jásí pé bàbá wọn náà ń bẹ nínú ẹni tọ́tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ àfa wọn ayébẹ̀kọ́ bí bàbá wọn bá wá dé lónìí nísìn bàbá ni wọ́n pè bàbá wa Mudirul Markaz wọn ní pè wọn lọ́mọ àwọn bàbá tá a wí wọn ní pè bàbá Mudiru lọ́mọ bàbá ni wọ́n pè wọn tọ́ra wọn rí Sheikh Adam
ẹni ẹ bá rí tó bá lóhun oríṣi kàádámù lára mùdírù ọba tó ń tàsọ́wùfù kọ̀ wọnú tàsọ́wùfù dáadáa ni bóyá tẹ̀sùbá rẹ̀ ti ń ṣe bóyá owó ní fi ń wá ó yẹ pé ọlọ́run ní fi tẹ̀sùbá rẹ̀ wá ọgbọ̀dọ̀ oríṣi kàádámù lára bàbá mùdírù markaz ó ti wà àwọn tó jẹ́ àgbànú ni wọ́n lọ́jú eré wọ́n ní ìmọ̀ ju àwa tó níyì lọ wọ́n lọ́jú eré jù wá lọ wọ́n rí ayé jù wá lọ wọ́n rà náà wọ́n rí jẹ ẹ̀ta wọ́n rí jẹ ẹ̀ni ọgbọ́ wọ́n sì gbà pé bàbá wa mùdírù kí ni ń kọ́ o àfa àwọn náà bàbá wa Sheikh Yahya Murtada àwọn làáfà àti wa àwọn ni wọ́n kọ́ àwa ń kéwú ọ̀dọ̀ wọn làwa ti ké ilé kéwú wọn láti ṣe kí ni iná làwa ti ké ókè àwa ké ńlé kéwú Sheikh Yahya bàbá Sheikh Yahya wa rèé ṣe àdámà lọ́kọ́ wọn kéwú bàbá Sheikh Yahya wa jẹ́ kó yé gbogbo àwọn ọmọ kéwú wípé gbogbo ẹni yòówù tí ó bá pọ́n mi àbí tí ó bá pè mí bákan inú ẹ̀yọ́ ọmọ kéwú mi àfáà mi ni ẹ bá ń pè bákan gbogbo yìí tẹ́ ẹ bá kó fún mi àtọ̀wọ̀ tẹ́ ẹ bá fún mi àtàgbéga tẹ́ ẹ fún mi àtàpọ́nlé tẹ́ ẹ fún mi ẹ sáà máa bá ń fa àfáà mi òun náà ni Sheikh Adam bọ̀dá Sheikh Yahya jẹ́ àwọn ọmọ kéwú wọn mọ̀ wípé ayé ni agége ni o òun là fà wá o tẹ́ ń jẹ́ àfà àtàwọn náà gbogbo ọmọ kéwú àwọn tó bá jọ ọmọ kéwú tí ó sọ dáadáa tí bínú Ọlọ́run ò ní bá ọgbọ́dọ̀ ṣe mùnáfíkí pẹ̀lú ayé ni òun lọ́mọ kéwú kan tó bá kéwú lóge àgùdì tẹ́ ẹ bá rí tí ń ṣe mùnáfíkí kí tí ọmọ ibi tí ó dúró sí ẹ gbọ́ ọ̀dọ̀ Sheikh Yahya kó ti kọ́ ìwọ̀n bí wọ́n ti ń ṣe nínú fámìlì tiwọn nù bóyá ń tọ́ bá lọ́wọ́ àwọn bàbá rẹ̀ tó bí òun náà nù ni kìí ṣe ń tọ́ bá lọ́wọ́ Sheikh Yahya ọmọ àlè ọmọ kéwú agodi nìyíùn Masha Allah èyí tẹ́ bá rí tó bá kéwú Sheikh Yahya tí wọ́n ń ṣe mùnáfíkí ilé ni àbí ń ṣe mùnáfíkí mudirul markaz ọmọ ibi tí ó dúró sí ọmọ ibi tí ó tẹ̀ sí ọmọ kéwú ọmọ ibi tí ó dúró sí ní ọba jẹ́ lérí ọmọ kéwú tí èsè lérí ibú ọmọ kéwú ní mawkifu ni ẹ̀yin ní mawkifu ni ọgbọ́n à ní mawkifu ni wọ́n kí wò gan wọ́n ti kọjá pé àfáà rẹ ní kọ́ tẹ̀lé gbogbo ntọ́ bá wù kó wù ó lérí bá àfáà rẹ bá ń bẹ lórí òdodo tẹ̀lé bá àfáà rẹ tí ń bá ń bẹ ń bì kan tó bá kù díẹ̀ ó ti yé báwọn ọ tẹ̀lé àmọ́ máa yọ òdodo fáàfáà rẹ pé akramakallah báyìí ló sì rí o báyìí ló sì rí o báyìí ló sì rí o ká tó wá wípé àfáà ti ń bẹ lórí òdodo tí ò sí lórí irọ́. bí yóò bá wa ṣe mọ̀nàfíkì bàbá lágége tòní kò yẹ kó jọ́ ọmọ ilé kéwú wọ́n yín gbọ́mọ kí wọ́n àgòdì Sheikh Yahya ò fi bẹ́ẹ̀ kọ́ wa wọn àfi bẹ́ẹ̀ kọ́ wa àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàwé èso mọ̀nàfíkì alhamdulillah adúpẹ́ yín lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Darul Ulum Masha Allah ẹni ọba kéwu Darul Ulum ọ̀kan ọmọ sọ́nlẹ̀ yìí wípé ṣé Adamu kọ́lá àfáwọn torí Darul Ulum lòun ti kéwu dàrí lòun èé ṣe márkàsì ẹnu èyí tó wíwùn náà ni ọjà yẹ tiẹ̀ náà lójútùú lónìí. Akramakumullah àṣẹ ọmọ Darul Ulum kìrìjì alumni. bẹ́ẹ̀ni afáwọn ò serious ni o. kò serious ni. nǹkan táwọn sanwó mi nìyẹn o. ò serious ni o. èmi rò pé náà ni o tí ì jẹ́ orójútùú ayé rẹ̀ ti ṣe ni. òun náà ni but torí ẹlòmíì kó má lọ káǹtì ọ̀rọ̀ àfáà yẹn ò serious ni o. àwa tá a jẹ́ kìrìjì Darul Ulum gbogbo àwọn àfáà wa minel alfi àtàwọn tó wà mélòó ní mọ́ríkàzì ni wa. bó ṣe rí nǹkan àfáà wa Sheikh Muhammil ọmọ babalágége ni wọ́n ń pè Sheikh Muhammil Abdulbaki ọmọ márkàsì ni ọmọ babalágége wọ́n ń pè ọmọ rẹ̀ tí ń bẹ ní Darul Ulum obìnrin ọmọ náà jiná púpọ̀ ọwà nínú àṣìṣà ọwà nínú àwọn tó kọrin sàlámù yẹn ọkà orin náà fà ọmọ náà jiná ọmọ àfà Muhammil ọmọ mọ́sàjẹ́mi ọmọ náà ogun obìnrin ni ó jiná púpọ̀ àfà ìgbà tó wá bẹ́ introduce ara rẹ̀ ọwà ní òun ó ní Ọlọ́run bá òun Ọlọ́run ọwà pé mùdírù ní bàbá òun yàdí ló pé mùdírù bàbá rẹ̀ ti yí ọmọ ńgbà wọ́n pè abálọ́mọ babalágége kí lọ́mọ wà pé rẹ̀ ọmọ babalágége bọ́mọ Darul Ulum ṣe gbọ́dọ̀ rí nírú àwọn àfà Muhammad lórí àfà ọgbàrá náà àfà Tajuddin ọgbàrá Dr. Lukman Ambala Sibawai àtàwọn tó bá jọba òun náà gbogbo àwọn àfà Darul Ulum wọ́n gbà pé márkàsì làwọn kátó wá pé àbá àmìdì tó ní Darul Ulum so gbogbo bẹ́ẹ̀ kẹ́nìkan wá jáde ń dárù kíwọ̀ kan wá jáde
ọgbọ́ Akramakumullah sir. wọ́n wá sí láwà níbi ẹni wọ́n fún lẹ́bà tó lòdù ẹ̀bà sínú láwà inú fìlà. Bàbá bí a tó fẹ́ ru àpò ẹ̀wà. ó ti kọ́ wá ní dàrí ní ìwọ ìwé ṣe markaz alibarika markaz ti jáde kúrò lára rẹ̀ wọ́n náà rí wípé ọ̀ ń sọ̀rọ̀ nísìnyí ayé ọ̀gbọ́n tó ń wí. Mo gbà fún wọn. dáhùn sọ fún yín pé ẹ má máa ṣe mùnáfìkì mọ́ ẹ lọ́ọ́ ní máa ó kífù ẹ lè dúró dáadáa ìdúró dáadáa ní máyé yẹ̀yàn. Ṣé ẹ mọ̀ pé bọ́ ti ń ṣe mọ̀nàfìkì ṣe babalágége o? Ṣé kí wọ́n ṣe mọ̀nàfìkì sí iná? Eri wọn burú nù. Àfáwọn náà sì ni. Eri wọn dàrú nù. Ọgbọ́n kí ni mo lọ ṣe? Eri wọn dàrú. Eri rẹ̀ ọ̀sọ́ tí ó gbà fún un. Akramakumullah. Ní à ń ṣe mọ̀nàfìkì tèmi ń bo ló gbé sí ọ̀nà wo lọ fẹ́ gbé gbà mo lọ fẹ́ gbé gbà. So èyí ń náà àìmúuri ni kànúdù nù ni. Kéèyàn kéwu ṣe Ádámà kó o sì tún jiyàn rẹ̀ kó o tún jà níyàn wípé sọmọ kéwu ṣe ká Ádámù. Ọgbọ́n náà kí baba alágége tòní kọ́ wá kọ́yà ń kéwu kí mùdírù ọkọ́yà ń kéwu kóńtọ̀ òun sì dìnáyìn pé kìí sàfà òun kọ̀kọ́ òun kéwu kànúdù ni wọ́n pè yín gbogbo ntọ́lọ̀ ń bá wò lè ṣe fún ọ láyé kò pé àfi kó introduce àfà rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Orí tọ́lọ̀ ń bá ti fọ́ máa kéwu tí ó bá lè introduce àfà àtọkọ orí wọn ò pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́lá wọ́n á béèrè pé ta ń bàbá rẹ̀ tí ò lè tọ́ka pé bàbá mi ni ẹni tí ó bá lè tọ́ka pa àfà àtọkọ òun kéwu wọ́n bá bí pé ta ń bàbá rẹ̀ kò ní lè dáhùn rẹ̀. Ọgbọ́ àfà torí pé al-muallim wa awil ustaz huwa al-abu ruhi al-abu ar-ruhi bàbá nínú ẹ̀mí làáfà àtọkọ yàn kéwu èèyàn gbọ́dọ̀ díjú kọ́ àgbàgbé àná kọ́ máa rántí àwọn atọ́kọ ní àléfì kọ́ máa rántí àwọn tó fi ba alé lẹ́nu kọ́ máa rántí àwọn atọ́kọ ní ìlàmú kọ́ máa rántí àwọn atọ́gba kéwú fún orí kọ́dà bó sára fi kan ẹjọ́ téèyàn bá ti wọnú ọlá kan àbọ̀ wọnú nǹkan kan tí kìnìún wọn wá di lójú tí ò rí nàmá tí ò rá àwọn atọ́kọ tí ò dá àwọn màmá ọtí wa ẹ sọ fún tọ̀ wípé ó ti fọ́ lójú nù màmá ń kánà fi yá àtẹ̀yẹ àmọ́ báwo wà fílẹ̀ àkàràtì àmọ́ wà àdọ́lù sẹ̀bìlà ó ń tọ̀ wọn fọ́ lójú ọba dàlù kìyàmà yóò fọ́jú ọba dàlù kìyàmà kò ní dá ọba tó dá ọba tó ní mọ̀. Ọgbọ́ ọ̀kan tó nù àmọ́ àfẹ́ ẹni ni. Ọmọ kéwù kì í agodi ọgbọ́dọ̀ ṣe mọ̀nàfìkì ayé. Ọmọ ilé kéwù dárú sálẹ̀ kòtò ọgbọ́dọ̀ ṣe mọ̀nàfìkì ayé ni. Ọmọ ilé kéwù dárú ìrìnsáàdì wálé ìṣáàdì ọgbọ́dọ̀ ṣe mọ̀nàfìkì. Ọmọ ilé kéwù dárú ìfàláwà ọgbọ́dọ̀ ṣe mọ̀nàfìkì. Ọmọ ilé kéwù dárú ìsọlọ òní ọgbọ́dọ̀ ṣe dárú dáwà ọgbọ́dọ̀ ṣe mọ̀nàfìkì. Kátó wá pé àwọn àmì anáhádọ̀ àwọn oníṣe mọ̀nàfìkì Haruna Rashidi oníṣe mọ̀nàfìkì bẹ́ẹ̀ làwọn atọ́jẹ́ fòrú kọ́dà ní gan mọ́ ń bẹ̀ ni. Markazi Ṣakí so Sheikh Adam ni wọ́n. bẹ́ẹ̀ ni gbogbo wọn ni mùdírù làfà wọn wọ́n sì gbà pé mùdírù ni àfà wọn. náà ẹ̀yàn fẹ́ tí ì fáyà gbogbo ẹ̀ ní mẹ́rin wa nífi wọ́n gbọ́dọ̀ gbá léṣo kí n kà kọ́kọ́ kí n máa hádà rẹ̀ kí n ṣe tẹ̀mú yìí dùn ẹ̀ náà. èèyàn náà jẹ́ kan bẹ́ẹ̀ kọ́ọ̀sì jẹ́ wọ́n á fún ọ ní sabilul misal case study àbíkílẹ̀ máa ń pè àbí ń pa àwọn kan ṣe case study. àkọ́kọ́ nínú àwọn tá a fi ṣe case study òun náà ni Maulana Nakibul Ashraf Sheikh Abdullahi Salati Sheikh Abdullahi Salati nígbà tí wọ́n ń bẹ láyé àfáǹdá ló bí wọn àfáǹdá tóbi títóbi àfáǹdá tó tóbi. La ilaha illallah. àyè tá àfáǹdá bá tẹ̀ tóbi bí tóbi bí ò tóbi àfáǹdá tẹ̀ Markaz ó sì tóbi. àfáǹdá tẹ àwọn àyè kọ̀ọ̀kan kọ̀sáyè tá àfáǹdá tẹ̀ táyé wọn ò tóbi àyè wọn gbọ́dọ̀ lóko ní bá àfáǹdá bá ti fẹsẹ̀ tẹ̀bẹ̀. gẹ́gẹ́ bí ìṣẹ̀dá tá a dá àfáǹdá Salati yawmun la yawmayn ẹni tí ó sọ fọ́lọ́run pé òun ní mọ́ fẹ́ kò gbọ́dọ̀ dọ̀la kò sì ní dọ̀la. ẹ wá wo bá àfáǹdá ṣe tó Sheikh Abdul Hakim òun lọ́wọ́ bí bàbá wa Sheikh Abdullahi Salati Nakibul Ashraf Allahu Latif ayé bẹ́ẹ̀ kọ́ wọ́n tóbi ńlé wọ́n bá ti tóbi ńlé ni àwọn àjìdádù àfáǹdá tóbi
ọgbọ́ Naam. àfáàndá tóbi ẹ wo títóbi wọn ti ń bọ̀ wá wọ́n wá bí àwọn ọmọ kalẹ̀ wọ́n bí Maulana Nakibul Ashraf wọ́n bí ìyá tó bí àfáà Shazili Hasbunallah. wọ́n bí ìyá tó bí Amirul Jaysh. Rahimahullah. Bàbá wa Nakibul Ashraf wá wọ markas wọ́n wá lọ kéwú ní markas bàbá mudiru tòní wọn ò kọ́ bàbá wa Nakibul Ashraf ń kéwú bàbá wa Nakibul Ashraf ọ̀dà kún wa tún sínú bàbá mudiru fún bí ọdún kan àyè bẹ́ẹ̀ kọ́ ok tí ń já sí wípé bàbá mudiru markas wọ́n wọ kíláàsì gba kéwú fún Nakibul Ashraf wọ́n jọ ń jẹ́ ọmọ kéwú lásìkò kan bàbá Nakibul Ashraf ìtànà wọ́n jọ ń jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ bàbá Sheikh Adam wọ́n jọ ń jẹ́ ọmọ sí Adam ọjọ́ pa wọ́n pọ̀ tọ́ wọn ní kọ́dà ń tá a bá wípé wọ́n àjọ máa dáṣọ kan náà àti Nakibul Ashraf àti Sheikh Zazili àti bàbá wa Saruji Masha Allah. wọ́n àjọ máa wọṣọ kan náà wọ́n àjọ máa rìn Sheikh Adam dà wọ́n pọ̀ tọ́ ni nígbà Sheikh Adam wa kú tán bàbá ti lọ tán Maulana Nakibul Ashraf Sheikh Abdullahi Salati tí wọ́n bí bàbá Nakibu tó ní kọ̀ wá wò wípé àfáà mi ti kú ọmọ àfáà mi ò gbọ́dọ̀ já àfáà mi torí kọ̀kọ́ mi ń kéwú bàbá rẹ̀ lọ́kọ́ mi ń kéwú Sheikh Abdullahi Salati ó wá ṣe bẹ́ẹ̀ tí Nakibul Ashraf bá wá dé àyè ó wá ní bàbá mi mudirul markas wọ́n bá dán wá ní bàbá mi mudirul markas bọ́bá wa sọ bá wa lọ tí wọ́n bá bọ̀ wọ́n ní bàbá mi mudirul markas àwọn wá dúró lérí pé ní tí ọba tayẹ rẹ̀ àbí ní tí ọba fèsì bàbá Lágége tòní ó ti yé báwọn ti ṣáájú fún bàbá wọn lánàá làwọn ṣáájú fọmọ náà lónìí àti Sheikh Zazili àwọn méjì wá dúró ìdúró tí Nakibul Ashraf dúró àti Sheikh Zazili tí wọ́n dúró ń jọ náà láti gbà wípé bàbá mudiru làáfà wọn tí bàbá Lágége ò sì wọ kíláàsì wọn kọ́ wọn kéwù Sheikh Adamu gan lọ́kọ́ wọn ok ìwà dúró wípé bàbá mi ni bàbá àwọn ni wọ́n gba mudiru ń bàbá gbọ́kọ́ sí àtà àti Maulana Nakibul Ashraf fi ń wípé kò ní tì mí lẹ́nu àwọn kan wípé Salati bí wọ́n ti wí ń jọ náà ni wọ́n fẹ́ wí yìí kọ́lọ̀ wọn fi rí jìmí pé Salati àbá bíbù lọ wá ń pè ní bàbá rẹ̀ níwọ̀ tó tóbi tó báyìí táwọn tóbi ó sì tóbi Nakibul Ashraf ní kò ní fi mí lẹ́nu láti pe mudiru ní bàbá mi torí kò fi àbá Salati lẹ́nu láti pe àwọn ọmọ àfá Sàrùmí ní bàbá rẹ̀ ń já sí pé Nakibul Ashraf rí kíní òun lọ́dọ̀ bàbá wọn wípé bàbá àwọn máa ń pe àwọn ọmọ àfá wọn ní bàbá wọn làwọn náà fi ń pe mudiru wọn fi mọ̀ pé ókè àsọmọ àfẹ́ ẹni bàbá ẹni ni làwọn náà fi ń pe bàbá mudiru ní bàbá ẹni ẹni bá lóun ò lè pe mudiru ń bàbá rẹ̀ kò ní jọ wá lójú àwọn bàbá tiẹ̀ náà ò kì í pa àwọn ọmọ àfá àwọn ní bàbá. Gbọ́ Akramakumullah. bí Nakibul Ashraf ti ṣe nù wọ́n wá ṣe bẹ́ẹ̀ loyalty yẹn wọ́n wá ṣe fáá wọ́n fi kú wọ́n kú lórí wípé wọ́n gba ọmọ àfá àwọn láàfá wọn. Ọlọ́run jàrí mọ́múrẹ́dù kára bá mọ́múrẹ́dù kára wọ́n ní bẹ́ẹ̀ nígbà tí bàbá wa Sheikh Adamu ń bẹ láyé tí wọ́n tún ní kí sí Abdullahi Salati ó máa lọ sọ́dọ̀ àwọn àdí àgbọn ní Dọ̀dọ̀n Barak kí wọ́n máa lọ lè ṣe wáàsí wọ́n tún wá ní bàbá mudiru tí ń jọ́ máa tiwọn wọ́n mú ọmọ àfáàndá pé ọmọ ṣe wáàsí wọ́n wá mú ọmọ tiwọn tí ń jẹ́ bàbá Lágége tòní wá ní wọ́n máa jánásì fún Sheikh Abdullahi Salati gẹ́gẹ́ bá a ti banú tán ọ̀nà mọ́múrẹ́dù kára tó ń sọ yìí ọ̀dà èsè tí Nakibul Ashraf wà wò wípé ṣe bàbá wọn sọ pé kọ́ jánásì fún mi ṣe bọ́ jánásì fún mi rí ọgbọ́dọ̀ jọmọ kéwù mi. Bàbá mudiru jánásì fún Nakibul Ashraf pẹ̀lú àṣẹ Sheikh Adam wípé Salati wọ́n máa lè ṣe wá sí mbẹ̀ nígbà náà sì ní bàbá mudiru náà ti dàfà
táwọn náà ti ń tíìtì inú ọgbà àmọ́ ṣé Ádámù ọ̀fẹ́ kọjẹ pọ́mọ àwọn ní ọmọ lè ṣe wá sí kọ́mọ ọlọ́mọ ọjà náà sí ọmọ àfàǹdá àti tóbi làfàǹdá àfàǹdá sì nípa nú ọ̀rọ̀ mi wọ́n ọmọ àfàǹdá wọ́n ọmọ lè ṣe wá sí wọ́n fi yín gbé náà kíbù sókè ìwọ ọmọ tèmi ìwọ ọmọ lè jáná sí fún nígbà tí Ádámù wa kú tán kí náà kíbù wa mú èyí wọn lásán ti tó láti ṣe fáàrí wípé ajánà sí mi ni. Màkọ́là lásán àwọn èèyàn mú náà kọ́là ó ti ká màkọ́là ó ti kí mi rí. Wọn nà kíbùlà àṣàlábẹ̀ wa mú yun ọwọ́ á gbé gbogbo èyí wọn sọ ọ́nù pé èyí wọn gbọ́dọ̀ jẹ́ nǹkankan tí n bá fẹ́ lò ó sẹ́kù fọmọ àfi kí n sọ ma àfa mi di bàbá mi wọ́n wá ń pè bàbá mi ni wọ́n pe Mudirul Markaz tí wọ́n fi kú. Ẹ wá gbogbo ẹ̀yin nà kíbùlà àṣàláfì lónìí gbogbo ọmọ tí wọ́n bí láàfà ọ̀sọ́ ọmọ kọ́mọ nú ọmọ wọn kò sí jàgídíjàgán nú ọmọ wọn dókítà ń bẹ lọ́ọ̀yà ń bẹ àfà oníwàásí ń bẹ khatibul masjid ń bẹ lẹ́kítọ́rà ń bẹ inú ọmọ wọn oníwàásí ń bẹ nídìí kéwù tòní ẹ wo gbogbo ọmọ àtòbìnrin ẹ wo gbogbo tọ́lọ̀ ń ṣe fún Nakibul Ashraf láti rí Nakibul Ashraf fi tòní Sirrul Ajdad ìwà sọ̀kalẹ̀ èdèrí Dr. Arafa ayébẹ̀kọ́ ó tún lọ bẹ́ẹ̀ èdè Dr. Bube àwọn yìí àwọn ya nǹkan kí nǹkan inú mímọ̀ ìwà dórí Al-Barizi ó ti yé ẹyọ kan nìkan Al-Barizi nìkan kún Ọlọ́run lọ́gbẹ̀yìn Nakibul Ashraf sílẹ̀ ìwọ̀n ọmọ túmọ̀ pọ́lọ́run ti sẹ̀sán tí wọ́n ṣe fún Sheikh Adam ká tó wáyé pé gbogbo wọn bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún ẹni ọba fẹ́ nírú akíbarú Nakibul Ashraf tètè lọ lè gbà pé baba alágége tó ní àfa rẹ ni bàbá rẹ ni o jọba nígbẹ̀yìn irú wọn o ọwọ́ kan ṣe òṣàṣìlì ẹni bá ti ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan dìrásà la fi ń ṣe ọ̀rọ̀ yìí à ń sọ ní òmùmí à sọ ní khususi àtàjẹ́ tiẹ̀ nìkan pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí à ń sọ fún gbogbo ọmọ Markaz tí ọba máa yé ni láàyè ni kò lè má. Kódà ó kọ́ àwọn náà sínú sáà. Ọkọ̀ àwọn náà sínú. Ẹlẹ́ẹ̀kejì ni ṣé òṣàṣìlì sáà tìrí ti Nakibul Ashraf Ọlọ́run dáhùn àbí ọ̀dáhùn lẹ́yìn wọn. Èsì tó ń da lọ́wọ́ báyìí tí Abdullahi Salati Ọlọ́run ti dáhùn jù. Nakibul Ashraf Ọlọ́run dáhùn jù. Báwọn gan bá wẹ̀yìn wọ́n mọ̀ pé ń bá mọ̀ báyìí ni sí ìbá tún ṣe báyìí fáfá mi jù báyìí lọ. Wọ́n kú tán àwọn ọmọ wọn fáìn ní mọ́ wọ́n tún fáìn láwọ́. La ilaha illallah. Gbogbo àwọn ọmọ Nakibu náà fáìn atọkùnrin àtobìnrin. Èyí náà tó kéèyàn sojú òkòrò rú ẹ ní ti bá ń bẹ lọ́wọ́ rẹ tó ń pè lọ́la gbé kalẹ̀ gbé àfa rẹ kù òun lọ́la rẹ. Masha Allah. O ti bá lọ máa ń fi rọ́lá lù lọ́la lẹ́yìn èèyàn. Tí Nakibu nu. Ọwọ́ kú Maulana Sheikh Shadhili. Sheikh Shadhili wá gbà wípé baba Mudirul Markaz àfa wọn. Wọ́n bu ìhun fa Shadhili ń gbà ọkà wọn lá tí wọ́n wò pé kí ni mo tún lè fi jẹ́ káyé ọmọ wípé Maulana Mudirul Markaz àfa wa ni báwo la ti fi àmà lóòótọ́ atóbi bàbá ìyá mi tóbi Sambo tó bí èmi náà tóbi oko Àfà Salati tó àbábà Shadhili ní boko Àfà Salati tóhun tí ọba sókọ Ádámà ń bẹ oko ọ̀hún òtó ọ̀gá tó ọgbọ́ ngbà ọkọ̀kọ́ wá fẹ́ pe àwọn èèyàn sákìyèsí ní ń pè ẹgbà fún ṣé ò Shadhili nínú ẹgbà fún Mudiru ọmọ Shehu Ádámà yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Ẹgbà fún Mudiru ọmọ Shehu Ádámà yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Àfà Shadhili sọ bẹ́ẹ̀ ńjọ́ tí wọ́n ń ṣe wá sínú Markaz ń bẹ̀ ni. Masha Allah. Tí wọ́n fi ń pe gbogbo ayé wípé ẹgbà fún Mudiru ọmọ Sheikh Ádámà yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára. Gbogbo ẹni ó gbà ọ̀rọ̀ wọn lọ́rùn ó tú wọn lára. Gbogbo ẹni tí ó gbà kọ̀rọ̀ wọn lọ́rùn bèlè tí ó tú wọn lára. Masha Allah. Wọ́n pè èmi gbà ní tèmi mo gbà fÓlúwa wọ́n sọ̀rẹ́ndà. Wọ́n ní mo gbà ń tèmi o. Mo gbà pé àfáà mi rèé o. Mo gbà pé bàbá mi rèé o. Tí Ádámà kú ni kò kú òun rèé o. Àfà Shadhili lóhun gbà. Nígbà Àfà Shadhili kú tán
àga wọn nu ẹwà lífà ṣáṣìlì àṣẹ òṣàṣìlì wọn náà jẹ́ ọmọ kọ́nu Ramadan yìí Mashallah. pé tí bàbá mi pè tó fi kúnnù èmi náà ní fi bẹ́ẹ̀lẹ̀ Mashallah. ọjáde tán ọlọ́run wá gbé àlífà ṣe òṣàṣìlì kalẹ̀ ọwọ́ àjọ bàbá àtà èjì tí ń bẹ níyà ń ṣe òṣàṣì dédé ibi tó wà lára fà ṣáṣìlì ń bẹ lára ọmọ náà Mashallah. òun ló jẹ́ a máa dunnú wípé ṣe òṣàṣìlì òkú nígbà wọn náà kú tán wọn mọ̀ pé yóò yá wọn tó bá wọn fi ṣiṣẹ́ tán bá mọ̀ ni wọn bá tún ṣe jù báwọn náà lọ ọ̀dà àbí ọ̀dà Gbogbo àwọn ọmọ tí wọn náà. àfáà ni wọn. Nínú jaba. bẹ́ẹ̀ ni àfáà Nasiru Ṣáṣìlì ok àfáà Ṣáṣìlì wá rí nísìn àti ṣé òun Nàkíbùlà Aṣọ́ráfì yìí títí di òní àwọn tí ń lò ní lọ́wọ́ tí wọ́n ń pè lọ́lá wọn èyí tí ìtún bá wọn ti kú náà òkú wọn àwọn sì tún ń ṣiṣẹ́ jù wọn lọ ọba yẹ pé rọ ni ẹ̀yà lè kárí èyàn nù tó gbogbo ẹni tí ó pè rẹ̀ ní nǹkan lónìí tọ́ra àsìkò táwọn yìí ń lò bá àsìkò tí ò social media ni wọ́n dẹ̀ ń lò gbà àwọn ìfẹ́ràdùn ni wọ́n ń lò wọ́n ń dá ìgbà lò ni bàbá Nàkíbùlà Aṣọ́ráfì àti òṣàṣìlì wọ́n dá àsìkò yẹn lò tẹ́nì kankan ọ̀nà sáà wọn àmọ́ gbogbo àsìkò ni wọ́n ń gbà wípé àfa àwọn rè wọ́n bá lọ tán bá bọ̀ gbọ́ láwọn wọn á dá padà ságége wọn á dá padà síbẹ̀ lásìkò tí ò tí sí mídíà káàtó wá ìdán yẹ pé ní mídíà ti pọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ ti pọ̀ láyé lórí mídíà nísìn ọ̀rọ̀ lẹ́nìkan sọ tí ó pè ńgbà náà pé yọ jẹ tuntun kan mọ́ ńgbà àwọn akú tán Mọ̀lánà Amirul Jaysh Sheikh Yahya Salati kulli Amirul Jaysh àwọn wá dìde wọ́n wá gun eré àga àwọn méjèèjì Agbẹ́tì Nàkíbù lọ. bẹ́ẹ̀ ni wọ́n gbé Sheikh Ṣáṣìlì lẹ́yìn wọ́n á mú àfàǹdá lọ́wọ́ wọ́n wá gbogbo ẹ̀ kọjú sí Sheikh Adam La ilaha illallah. ní Amirul Jaysh Amirul Jaysh tọ́ba ẹ bá fẹ́ ta Amirul Jaysh tẹ bá fẹ́ kí ara Amirul Jaysh ó dìde kámiru ọmọ gbádùn mọ́ wọ́n sá dakọ̀ sí Adama Amiru ò ní àfà bí ó ti máa lérí ìjókòó bí ó ti máa ṣeré ọba dakọ̀ Sheikh Adam àbọ̀ dakọ̀ Mudirul Markaz àwọn náà sáàfù bẹ́ẹ̀ ni wọ́n gbà pé Mudiru bàbá àwọn ni Amirul Jaysh wá kú tán ẹ wá wo ìgbẹ̀yìn Amirul Jaysh léyìí tí kọ̀pẹ́kọ̀pẹ́ rárá tí bàbá ọ̀tẹ́ la sọ ni tí ń jákọ́ bí Amirul Jaysh àbí ti Khalifa Amirul Jaysh tí ń jẹ́ lẹ́ẹ̀kejì ọmọ torí bàbá ọ̀tẹ́ akọ́ bí Amirul Jaysh ni òun la sọ ni àbí ti Khalifa Bukhari àbí tàwọn tó kù lẹ́yìn wọn náà ẹ̀yìn Amirul Jaysh dá àbí ọ̀dá ọ̀rọ̀ máa rí fi kalẹ̀ síbẹ̀ ọ̀rọ̀ àwọn èèyàn fílẹ̀ sẹ́yìn táwọn náà ń júwe pé Amirul Jaysh náà ṣe dáa ó ti rá pẹ̀lú àfáà rẹ̀ ní dáadáa ó ti rá pẹ̀lú ọmọ àfáà wọn ní dáadáa sílẹ̀ yóò tó káwò ní Ó tó. gbogbo àwa tá a bá ń lùgbà lọ́wọ́ láàfáà tọ́lọ̀ ń bá ní kọ́lá ọmọ abẹ lọ́wọ́ rẹ̀ tọ́ ń dàbí ìgbà tọ́lá òun ò ní bọ́ yọ̀bọ̀ ńjọ́ kan ìjọba wa bọ́ ṣe dáadáa lónìí kó lè ba àráyè bọ́ sọ́wọ́ ọmọ tẹlomi yọ̀bọ̀ sọnù ni ẹ gbọ́ àfa tẹlomi yọ̀bọ̀ sọnù àwọn tá a wí yọ̀bọ̀ sọnù bàbá wa lórílẹ̀ Rahimahullah. Sheikh Saheed Ọláwùmí Mudiru Saheed Ọláwùmí lórílẹ̀ tó ní Darul Irshad wal Isha'ad ìbá mọ sọ́njú ní wípé tí bàbá Lágége tó ní classmate bàbá Lágége ni wọ́n jọ wà nínú kíláàsì ni wọ́n jọ jáde ni wọ́n wá jọ jáde kọ̀ wá wò wípé àmẹ́ẹ̀tì mi ni kò wó bẹ́ẹ̀ bàbá Ọláwùmí wọ́n á gbọ́ nínú tàn tí bàbá Khalifa Mudiru tó ní sọ fún mi wípé tí bàbá Ọláwùmí tí Mudiru bá pè wọ́n lérí fóònù wọ́n ní àfáà mi ní pè mí yìí wọ́n wá dìde wọ́n kọ́ dìde wọ́n bá píkì fóònù wọ́n wá kúnlẹ̀ bàbá Ọláwùmí lórílẹ̀ tàná Ọláwùmí wá kúnlẹ̀ yọ́ wá bí rìsífù bàbá Khalifa tó níwọ̀n àwọn máa wò pé bàbá tẹ̀ ń kúnlẹ̀ fún yóò sí ní wájú yín fóònù lẹ́ ń kúnlẹ̀ fún tán bá wá dìde wọ́n wá ní ẹ̀yin lẹ́ ra àfáà mi wájú mi wọ́n ti pè mí tí mo gbé wọn àwọn náà jòkó wájú mi wọ́n wá kúnlẹ̀ ẹ gbọ́ wọ́n ṣe kíni tọ́ bá fẹ́ bá bàbá Lágége sọ̀rọ̀ ìsẹ́ni tó wọ́n fi pè wọ́n lérí fóònù wọ́n ní mi Saheed Ọláwùmí ń wá pe àfáà mi lérí fóònù máa wá sọ̀rọ̀ ń débẹ̀ ni bíbẹ̀ ń ti jìnnà ságége tó wọ́n wá gbéra tí Mudiru bá ní bá kí n pè yí Lérí fóònù. mọ wọn ara mi mọ́nu
gbogbo tí wọ́n ṣe ń jọ́nà tí wọ́n pé bàbá Mùdírù tò ní làáfà wọn bàbá Mùdírù ọkọ wọn kí classmate ni wọ́n tí Ádámù jọ papọ̀ kọ́ wọn ni ọ̀nà kí n wá máa pè àfáà mi lérí fóònù ẹ̀kọ́ wọn ò túnú ni gbogbo èyí tí wọ́n wá ṣe òun fún bàbá Alágége wọ́n ṣe é bẹ̀ fa àwọn náà síra fa wọ́n síra wọ́n sì gbọ́ nǹkan àwọn bọ́ lọ́wọ́ wọn ó sì bọ́ sọ́wọ́ ọmọ torí ọ̀bọ̀ kò dé báwo sí mbẹ̀ ọ̀gbọ́ àgbọ́yé bàbá báyìí bá ń pariwo rẹ pẹ̀lú nǹkan kan tí wọ́n ń pariwo rẹ táwọn èèyàn hélì rẹ tán pariwo rẹ yọ̀ọ́ wọn níwọ̀nba nǹkan hélì ẹ fún wọn bọ̀ kò sí kọ́ mọ̀ bọ̀ kọ̀ọ̀kan mọ̀ bọ̀ ò sí èwo ni ò ti bọ́ rí títa ni ò bọ́ rí lánàá nìkan ló ti bọ́ sọ́wọ́ tiẹ̀ àmọ́ kọ́ bọ́ sọ́wọ́ ọmọ ẹjọ́ ìwà bọ́ sọ́wọ́ ọmọ náà ni wípé ibi tó ti mú nǹkan ni tó ti rí gbogbo ẹ̀ àbí kọ́ dá àpọ́nlé wọn padà síbẹ̀ kọ́ ọmọ sọ pé bẹ́ẹ̀ wọn náà ló ní kì í ṣe wọ́n ló ní o bẹ́ẹ̀ bá ti wípé òun lòun ní ìmọ̀ tí ń bẹ lára àwọn tí èsà àfa àwọn ló ní mọ́ níjọ́ òun lọ́ọ́ da láì mọ̀kan padà ó ti yé báwọn jẹ́ a máa múra ká sọ̀kalẹ̀ àwọn àyẹ̀wò bàbá wa Láwùmí wa sẹ́kù àbí ọ̀sẹ́kù báyìí gbogbo ọmọ wọn làfà àtobìnrin àtọkùnrin kọ́dà obìnrin wọn ń ṣe tíra dáadáa dókítà wà nù obìnrin ó wà nù ọkùnrin ó gbọ́ ọmọ wọn náà dàfà ká tó wá pé khalifa ti bàbá khalifa ti ń bẹ lónìí Sheikh Ibrahim Muhammadu Saheed Ọláwùmí ti ń bẹ lónìí khalifa tó mọ ní ti bàbá rẹ̀ gbé kalẹ̀ tó sì mọ lórí rẹ̀ tí ó bàjẹ́ òun lẹ́sẹ̀ tálífà àwọn náà gbé yẹn náà ẹni ọba nílé kéwú àfáà tó nílé kéwú àfáà tó jó wá sí tọ́mọ rẹ̀ bóyá ọmọ kéwú àwọn ọmọ kéwú rẹ̀ ni wọ́n wá ń tako ilé àfáà rẹ̀ ọ̀gbọ́n wọ́n ń tako ilé àfáà rẹ̀ ká má wulẹ̀ wádìí pé bóò ló ti rí bí àfáà ní ti introduce àfáà rẹ̀ fáwọn ọmọ kéwú nù ni tí a máa pé Nàkíbù Làṣàrábì ó sọ fáwọn ọmọ wọn wípé ẹ máa tẹ̀lé Mùdírù o Nàkíbù Làṣàrábì ó sọ bẹ́ẹ̀ àbá sọ bẹ́ẹ̀ ni ṣé òṣàṣìlẹ̀ ó sọ fáwọn ọmọ wípé Mùdírù ni ẹ máa tẹ̀lé o Àmínú Jésì ó sọ fáwọn ọmọ pé Mùdírù ni ẹ máa tẹ̀lé bàbá Ọláwùmí ó sọ fáwọn ọmọ wọn wípé ẹni tí ó bá tẹ̀lé Mùdírù yóò jìyà òun bàbá wọn wí bẹ́ẹ̀ àwọn ọmọ rí wípé bàbá àwọn wọ́n ń fọ́lò wọ́n bùkátà àbìkan èyí ṣe tí bàbá àwọn bùkátà àbí yìí tó báyìí a jẹ́ kí nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn náà ti wá wọ́n ti á wá dà mọ́ kínní yẹn kàmá yẹkúnù lè mọ̀rọ̀ bí yẹkúnù lè mọ̀rọ̀ bá wọ́n fọ́lò lẹ́gẹ́sì àwọn bàbá wọn ọ̀gbọ́ báwo lọ́mọ akéwù tí ó ṣe fẹ́ lẹ́gẹ́sì tiẹ̀ ń bọ̀ yẹ pé lẹ́gẹ́sì tiẹ̀ ni wípé ibi tó ti kéènì àfáà rẹ ti kú ọmọ àfáà rẹ yìí sàfáà rẹ mọ́ ọmọ àfáà rẹ yìí sàfáà rẹ mọ́ wọ́n náà ti dà àfáà fúnra rẹ àwọn akéwù tiẹ̀ wá rí wọ pé ìwọ ní ìgbàlà àwọn ìwọ ò sì nígbàlà kan mọ́ ìwọ nìkan náà làwọn mọ̀ àwọn ọmọ àfáà rẹ níjọ́ tó máa kéwú bá ti wá ń sọ pé àfáà àwọn nìkan làwọn mọ̀ àwọn ọmọ àfáà àwọn níjọ́ tó bá ti rí bẹ́ẹ̀ àfáà ni yóò rojọ́ níwájú Ọlọ́run. Gbọ́ kọ́ sí àbá àwọn òròjọ́ níwájú Ọlọ́run ló ṣe kéèsì tí ó pọ̀ àmọ́ kó tó ṣe kéèsì yọkọ̀ dẹni yẹn láyé yìí ná gbogbo nǹkan lèyàn lè ní gbogbo nǹkan pátá lọ́lọ́run lè ṣe fún yàn Ọlọ́run ò lè ṣe gbogbo kẹlẹ́ Ọlọ́run lè kéyàn kò lè ké ọ débi kọ́sọ̀ bàbá rẹ̀ dọ́mọ fún ọ. Masha Allah. Gbogbo nǹkan Ọlọ́run lè ṣe fáàfáà kò lè ṣe fún ọ débi kọ́sọ̀ àfáà rẹ̀ dọ́mọ kéwú fún ọ. Ọgbọ́. Hayyakumullah. Àfáà kan bẹ àmà ọkọ máa ń kéwú oníwọ̀n bá ti kéwú ẹ̀ máa ọwọ́ akọ máa kéwú ẹ̀ ń kéwú nígbà ọkọ máa ń kéwú tán dédé ń tọ́mà náà lọ́kọ̀ ọkọ̀ mọ̀jú bẹ́ẹ̀ lọ ọmọ kéwú wá ráyè ọwọ́ lọlẹ̀ lárúbáwá ọwọ́ lè kéwú gi ọwọ́ lè ké bọ̀háyà mímà sí ọwọ́ adé okun kẹ́kẹ́ pẹ̀lú mímà inú àwọn àgbà tó ti lọ ni ọwọ́ adé bàbá kan lọ sọ fún mi ọlọ́wọ́ adé ọwọ́ kún kẹ́kẹ́ pẹ̀lú mímà àfáà rẹ̀ ti wá rí wípé ó ti wá káwọn ọmọ kéwú jọ àfáà wá rí wípé ìmọ̀ tí ń bẹ lára ọmọ kéwú mi yìí ti pọ̀ ju ti tèmi lọ èmi náà ti fẹ́ sojú kòkòrò irúmọ̀ yìí ọwá lè bọ́ ọmọ kéwú pé ọgbọ́ ìmọ̀ ọkọ̀ lóòótọ́ kó tó lọ àmọ́ ọmọ pè mí náà. La ilaha illallah. Adúpẹ́ tọ́lọ́run ò ṣe ti ṣe Ádámù bẹ́ẹ̀ wọ́n yẹ kọ́lọ́run bá ṣe irú ẹ̀ mú ṣe Ádámù ni. ọmọ kéwú mi yóò ní kí ọmọ sí Ádámù ọmọ fọṣọ. ọmọ fọṣọ òun ni
èmi dé ńgbà wá dé ọmọ kí wá ní ẹ dákun ẹ má jẹ́ òun ṣe rí ibú àfáà ní wàláhì òun yọ̀ǹda ni tinútinú òun yọ̀ǹda kọ̀ọ̀kọ́ òun tó bá fẹ́ kọ́ àfáà ń kéwú ọ̀la làfọ́ ọgbà kéwú yóò wá sàlùwàlá yóò wá sinafila yóò wá ṣe istighfaru tó pọ̀ kú ọlọ́run fèrèjì mi àfáà mi làwọn fẹ́ gbà kéwú lọ́wọ́ mi ọlọ́run mọ́sá fèrèjì mi ọlọ́run yóò kọ́ ṣe istighfaru náà tó bá wá ṣe tán tá àfáà bá wá dé ọmọ kéwú ti wá àga àwọn àga àlárí yóò ti ṣe àga kalẹ̀ tí yóò wá ní káàfó ojú àfọwọ́ àjòkó lé àga ọmọ kéwú àjòkó lẹ́lẹ̀ wọ́n á jòkó lérí àga ọwọ́ lòun ní sọ̀kalẹ̀ lérí àga fáfá rẹ̀ ọ sọ̀kalẹ̀ túláàsì bọ́ sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run má sọ̀yàn kalẹ̀ àwọn ọmọ kíwú ní bá wíwù àwọn àtàjọ ọmọ kíwú àfi ká sọ̀kalẹ̀ fáfá wa ẹ máa sọ̀kalẹ̀ fáfá yín àfọwọ́ wa jòkó lérí àga báyìí ọmọ kíwú tó fẹ́ gba kíwú àwọn àjòkó lẹ́lẹ̀ tí bá wá ń kọ́ àfá ń kéwú pé eléyìí báyìí tí bá ń kọ́ ń kéwú gbà tí ó bá fi sírí pákè omi ọmọ abọ́ lójú rẹ̀ àfọwọ́ ni ẹ̀sùn sunkún látàrí pákè wúyí ẹ̀sìn làfá mi àfá wa ké lẹ́ẹ̀kan náà gbọ́ àfá wa ké àṣé gbogbo ìmọ̀ tó gbédéhùn gbogbo ẹ̀ làfá mọ̀ àṣà àfá ń dán wò ni ọ̀bù ẹkùn àfá ni èmi ló ṣe báyìí fún ọlọ́ọ̀dẹ́ mo wá ní mo fẹ́ kéwú lọ́dọ̀ rẹ tí mo jẹ́ àfá rẹ̀ ọwá ní jòkó lédè àga òjòkó lẹ́lẹ̀ ó tún wá ń sunkún wọ́n yìí tún gbọ́ tó ń sọ pé o ti ṣe istighfaru kó tó dé yàyí àfá ni mo dán wò ní mo fẹ́ wò ó bóyá kéwú tó kí ó kọ́ ọ sí rí ibú àbí yóò kọ́ ọ sórí rẹ̀ ọwá ń sunkún lédè kí mo ní ọgbà kí gbogbo ń tọ́ ọkọ́ lọ́wọ́ àti ń tọ́ ọkọ́ gbogbo ń tọ́ lọ gbogbo ẹ̀ ní bẹ lọ́wọ́ mi ebele yìí tó fẹ́ wí ebá àti lò ní ìbò ti rí ni àfá wa ń gba gbogbo tíra wọn àfá wa ń dalẹ̀ ní wọ́n ń yanu àfá ní tí mo kàn fẹ́ sọ fún náà àwọn múra tá à ń palẹ̀ mọ́ ni wọ́n náà la fi rólè kalẹ̀ àmọ́ ọ̀dọ́ màdìjẹ́ náà. orí àlìjánnà bẹ́ẹ̀ ni látara àfá rẹ̀ ẹ mú wá sí ń bẹ̀ wọn. gbọ́ ọmọ kéwú ká tó wá pa àfá àtọkọ ni gan gbọ́yé àwọn ńlá wà ní òní àfá òun ńlá wà ní láwọn ńlá wà ní kò ní jòkó lérí àga pẹ̀lú àfá rẹ̀ àbá jòkó lérí àga bó ṣe wo tó yóò jòkó lẹ́lẹ̀ bàbá wọn wà sí àgbáyé wọn èé jòkó àtà bàbá khalifa tìjẹ́ ẹ̀ta bàbá khalifa àtàná tìjẹ́ ẹ̀ta bàbá Sọfíyùlá bàbá àgbáyé bá dé ilẹ̀ ní ó jòkó bàbá wọn wà sí àgbáyé bàbá wọn wà sí àgbáyé wọn lẹ́yìn àbí ò lẹ́yìn báyìí ilẹ̀ wọn ó jòkó ẹjẹ́ á mú àwọn àṣì láàrin ara wa àwa àfáà ká má máa gbin étrẹ́ẹ̀dì àfáà wa àbínúlé àfáà wa sẹ́mi àwọn ọmọ kéwú mọ́ ẹ fi tàwọn fọ́lọ́wàsì lẹ̀ tẹ́lá àwọn fọ́lọ́wàsì wèrè lọ́pọ̀ ọ̀nù fọ́lọ́wàsì gbogbo àwọn tán ń kọ ráìtọ̀pù lórí mídíà kọ nǹkan kan ni ariwo ọjà lásán nìyẹn aláwọn ọmọ kéwú ni kẹ́ ẹ bíùdì àwọn tó pè mọ́ yín lọ́la àwọn ni kẹ́ ẹ bíùdì ẹ jẹ́ kí wọ́n mọ bílé àfáà yín ti tó ẹ jẹ́ wọ́n mọ àwọn tó kọ yín kéwú ẹ jẹ́ wọ́n mọ àfáà yín bẹ́ẹ̀ bá ti ṣe yíhun ó ti parí ọgbọ́ wọ́n bá ṣe yíhun ó ti parí èèyàn ti bíúdì ọ̀la kalẹ̀ nú ni èyí tá à ń sọnù kìí jẹ́ pà ń bẹ́ nìkan jà bá ń bú ẹnìkan òpònú lẹlòmíì ẹlòmíì nǹkan ń jáde lórí mídíà ẹ̀yẹ́jà kí máa ṣe gbé ajá kí máa ṣàwọ̀ èmi kàn ń wo àwọn yíhun ni wípé àwọn eléyìí ò ti mature éèjì wọn mature àbí kílẹ̀ máa pè wọ́n premature iná ni gbogbo àwọn tẹ́rẹ tí ń jáde lórí mídíà àwọn igi dẹ́ ẹyẹ fò àwọn tó yẹ pé bí nǹkan bá dé ẹ̀ ní rẹ̀ nìkan nú wọn mọ́ gbogbo àwọn tó wà lẹ́nu mídíà sáté máa ń so à ń bẹ lẹ́yìn rẹ̀ máa ń so à ń bẹ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá tara àfa rẹ̀ ṣe rí ibú ńjọ́ tí rìsọ́ọ̀tì rí ibú àlákì àfa bá dé gbogbo wọn pa àwọn ọmọ ni àwọn tó ń lọ bòmí wọn tó rán tó rá àfa mi tó ń lọ ọmọ lùgbà. èmi máa gbára lé àwọn ẹni orí Facebook so kéyìn ó pe bírèèni ara ẹ̀ kó jòkúlẹ̀ kó pe rẹ̀ kó dẹ̀ sí làákàyè fún rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń wí pé àfa lò gbogbo wa àfa tó kéwu ádámà tó ò tí ì buyì fún bẹ́ẹ̀ lè buyì fún bẹ́ẹ̀ kọjọ́ tó lọ ìtàparadà torí wọn padà tilẹ̀kùn ẹ̀mẹ́ tíṣẹ́ ádámù ní kọ́lọ́hún ó tilẹ̀kùn ẹ̀ ẹnìkan ò ní lè wọlé mọ́ tó bá yá. ẹ̀yà àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan sí bẹ́ẹ̀ lórí pé ojú ọ̀nà tá a wà yìí
wọ́n lòun ló ní kánjí ju ojú ọ̀nà kéwú ọ̀hún rẹ̀ òun ló lágbára jù. Ọlọ́run púpọ̀ ọ̀hún kéwú lágbára púpọ̀ kọ́dà jẹ́ ń sọ fún ọ kọ́dà ọmọ kéwú tó ṣe àfáà rẹ̀ tó padà ní ó túbá tó padà túbá tòun ti bẹ́ẹ̀ yọ lámì díẹ̀ kò sí ọgbọ́n tó fẹ́ dá tí òfin lámì díẹ̀ kọ́ má sí rárá ni kò bá ti sẹ̀ rárá ni. tó bá ti kan àfáàjù. tó bá ti kan àfáàjù ọgbọ́ Sheikh al-Allamatu ad-Dakhili àfáà kan ní jẹ́ bẹ́ẹ̀ al-Allama ad-Dakhili ó sọ ọ̀rọ̀ kan ó ní man ta'adha ó ní man ta'adha ustadhuhu ọgbọ́ man ta'adha ustazuhu ta'azza ustazuhu látàrẹ̀ ẹni tí àfáà rẹ̀ bá banú jẹ́ ta'azza alayhi ustadu àfáà rẹ̀ rí ìnira látara rẹ̀ ìnira wa mú àfáà rẹ̀ ó wá já sí pé lórí ọ̀rọ̀ ẹ̀ àbí lórí ìwà rẹ̀ tó wù fún àfáà rẹ̀ àbí látọ̀dọ̀ rẹ̀ nìnira ti bá àfáà ń kíbò sí ìnira òun lọ́wọ́ kọ́ sí ìnira àbí àfáà ń kíbò sí wípé ọmọ kéwù yìí mi yọ mọ̀ mí láàfáà ń fa bùkú kàn mí ara wọn ní àfáà èyí náà ìnira náà ni tó bá rí bẹ́ẹ̀ ọgbọ́ ó ní yuhramu barakatal ilm albarka mímọ̀ áhà kú àhánà rẹ̀ fún wala yantafi'u bihi illa qalilan ìmọ̀ yẹn ò ní sàǹfààní fún àfi díẹ̀ tírésìsì náà lẹ́kàn rí wípé àfáà lòun náà sá àmọ́ ayọ̀ tí ń jẹ́ mímọ̀ lára rẹ̀ bó láti yọ wọ́n lè máa pè láàfáà àwọn aláìmọ̀ kan ló kù tí wọ́n máa pè láàfáà tó bá ti dáwùjọ àwọn àfáà gan tí wọ́n bá gbé ọ̀rọ̀ fún pé ọ sọ̀rọ̀ àwọn aláàfáà ìmọ̀ yẹn mú ni pé lẹ́lẹ́yìn à ń wuyì sáàfáà sì lè yí báyìí ẹbẹ̀ sí láàfáà ni kí ni à ń ké yìí kí ni à ń wuyì ṣé kéwú náà nìyí bọ́ bá fẹ́ wọ́ lókè ọlọ́run ni ẹjọ́ wọn sálẹ̀ bọ́ bá fẹ́ wọ́ ọlọ́run ni ẹrú fà rẹ̀ àwọn àfọwà ni ayọ̀ǹda yín yọ wá kọ àwọn aláìmọ̀kan nìkan ni wọ́n wá pè láfa aláìmọ̀kan wà wípé kọ́dà bí ọ máa kéṣẹ́ àsóhun làfà wa yọ wá kọ aláìmọ̀kan nìkan kò ní já àfà fún ní mímọ̀ yọ máa já àfà fáwọn aláìmọ̀kan yuhramu barakatal ilm ayọ̀ àlùbáríkà máa kú lára rẹ̀ wala yantafi'u bihi illa qalila ẹnu díẹ̀ tí ó kà máa ṣàǹfààní pé àwọn aláìmọ̀kan ni wọ́n kà máa pè láfa ńgbà táwọn òsì mọ̀kan tẹ́lẹ̀ ó pè láfa ọ̀kanu ọmọ kéwú gbọdọ̀ mọ́ à ń tìtì ọmọ kéwú àwọn àtàjọ ọmọ kéwú kan àfẹ́ al-Allamatu ad-Dakhili òun lọ sọ̀rọ̀ ni kátó wá sọ eléyìí tí Zarnuji tó ní tààlim muta'allim Sheikh Zarnuji òun náà pé ilam ó lọ lè mà wípé ẹni ẹ lọ wo tààlim muta'allim ẹ lọ lè mà wípé ẹni tí ń wá mímọ̀ tọ́jọ́ máa kéwú kò lè rí nǹkan pè ní mùdùmùdù mímọ̀ gan-an kò sí ìmọ̀ òsì lé kò lè ṣàǹfààní pẹ̀lú mímọ̀ àkọ́kọ́ ni pé ó gbọ́dọ̀ kọ́kọ́ gbé mímọ̀ tóbi náà ọkọ̀ gbé ìmọ̀ tó kéwú yẹn gbọ́dọ̀ tóbi lọ́dọ̀ rẹ̀ tí kéwú bá dẹ̀ ti tóbi lọ́dọ̀ yàn ẹni ọkọ̀ yẹn ló tóbi òun ọgbẹ́ni tẹ́ bá rí tí ìpín àfáà rẹ̀ tí ọmọ àfáà rẹ̀ láàfáà ìmọ̀ tó kéwù ò tóbi ni tí màá yẹn bá tóbi ọ gbọ́dọ̀ mọ bí ó ti bù kéwù ò ní pọ̀ kó tóbi bí irú àwọn Professor Baki tí ó gba bàrákẹ́ ni ṣé Ádámù lọ sọ mí dàbí mo ti dà yìí wọ́n ti ní mímọ̀ tó wọ́n gbà pé ṣé Ádámù lọ sọ àwọn dàbẹ́. ìmọ̀ tí wọ́n ní kọjá ìyẹn hekewu. ìmọ̀ wọn kọjá hekewu lẹ́lẹ̀ ọkọjá bẹ́ẹ̀ so ìmọ̀ ò ní sàǹfààní fẹ́ni tí ó bá gbé àfáà rẹ̀ tóbi àbí tí ó gbé wà áhàlì yìí ara lé àfáà rẹ̀ ọgbọ́dọ̀ tóbi ọgbọ́dọ̀ gbá àfáà tó kọ àfáà ọgbọ́dọ̀ mọ àfáà rẹ̀ láàfáà ọgbọ́dọ̀ gbé pọ́n àwọn kan wípé mà wá sọ̀lá mà nù wá zọ̀là bẹ̀lẹ̀húrìmà má wà sọ́là mà nù wà zọ̀là ẹni ó kéwú tọ́ abọ́sáwùjọ àgbáyé wọ́n pè ńlẹ̀ lárúbáwá ní kọ́nfúrẹ́nsì ni àbí wọ́n pè láwùjọ àwọn paravison ọwá standi ọwá lomímà tí ó sì gba professor gbogbo wọn wá hélì rẹ̀ pé eléyìí pọ̀ ẹni tó fi rí i ṣe ó gbé ọlá fàáfàá rẹ̀ ni
وما سقط من سقط ẹnìkan ò wá ní jábọ́ kó disgrace mímọ̀ إلا بترك الحرمة. á wá síbi wípé bóyá àfa rẹ̀ bóyá kò rí ìdùnnú lára àfa rẹ̀ àbí kò rí ìyọnú àfa ẹ̀ أي bọ́ bá ti wù kí ó kó òun máa kéwú tó á gbà kéwú lẹ́nu rẹ̀ àníjú orí wí mọ́ bí bá ń wí kò ní bọ́ sí i wọ́n bẹ́ pé kò ní dáhùn bó pé ó ká kò ní rí wí àtà kọ́dà bẹ́ẹ̀ kọ́ fún kò ní rí kà ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi ó lè má jẹ́ bẹ́ẹ̀ lẹ́lómi èké ńlẹ̀ kéwú ó lè ti ní ẹ lánàá tẹ́lẹ̀ ọlọ́run padà gbà lọ́wọ́ ẹ̀ kò sí ní tọ́lọ́run ò lè ṣe. أي حرمة الخلق والأخلاق. èyí ò dúró mbẹ wájẹ ń gba aláyà kálí bá a parí ẹ̀. afatuminuna bi ba'dil kitabi a'udhu billahi minash shaitani rajim afatuminuna bi ba'dil kitabi suratul baqara aya 85 wa takfuruna bi ba'din fama jasa'u man yaf'alu dhalika illa منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما أفتؤمنون ببعض الكتاب Ọlọ́run lẹ gba apá kan tírà gbọ́ وتكفرون ببعض. ẹ̀yà ìmoore lẹ gba apá kan gbọ́ méjèèjì àtàpá kìíní àtàpá kejì ló sì dodidi ẹ wá lẹ gba apá kan tírà gbọ́ ẹ wá gba apá kejì gbọ́. فما جزاء من يفعل ذلك ẹ̀san ẹni tó bá gba apá kan gbọ́ tí ò gba apá kejì gbọ́. إلا خزي في الحياة الدنيا. àwọn ọlọ́run á fàṣọ ìyà máa la ayé ẹ̀yẹ ẹ̀ láyé yóò máa kàbùkù láyé gbogbo ohun tí ó máa fi kàbùkù la máa fi lé la. ويوم القيامة bọ́bá àdìjọ́ gbèǹde àlìkìyàmà yuraduna ila ashadil azab á dá padà síbi ìyà tó le níwájú ọlọ́run. ó bẹ ká àfẹ́lẹ́ àmà ọlọ́run la àgbàgbé ń tẹ̀ ń ṣe wọ́n bá ń dáyà wọn padà báyà tí wà nù wájú ń ṣe tàwílù ẹ̀. أفتؤمنون ببعض الكتاب. àbàtúmínú bí ba'dil kitabi ẹgbàṣe kàádámù láàfà ẹgbà láàfà watakfuruna bí ba'din ẹ wọ́n lẹ́ ẹgbà mùdírù pàáfà yìí ni irin yóò pé أفتؤمنون ẹ ببعض gbádùn nù. الكتاب. ọwọ́ gba sí àdámù pàáfà rẹ̀ ní sí àdámù wọ́n máa ń tọ́ làfà rẹ̀ sí àdámù làfà wa watakfuruna bí ba'din ọlọ́ọ̀gbà mùdírù pàáfà rẹ̀ mùdírù ọ̀nà mùdírù rẹ̀ sàfà wa sí àdámù nìkan làfà wa alukurani ni ọlọ́run ní gbogbo ẹni bá ń bẹ lọ́kàn rẹ̀ bẹ́ àfà yòówù ọgbọ́ ṣeríkù yòówù ọmọ kéwù yòówù mùálìmù yòówù mùrídì yòówù tó bá lè sọ bẹ́ẹ̀ ipò òun gba àfà ṣé àdámà láàfà òun kò wá gba mudirul markasi láàfà rẹ̀ kò gbá pé bàbá àwọn ni ọlọ́run ní irú ẹ̀san tá a san fún tọ̀hún. وما جزاء من يفعل ذلك منكم illa khizyun fil hayati àwọn ọlọ́run ò ní àníjó lo ìdálẹ́ ويوم ń bọ̀. القيامة onílò dalẹ̀ a máa faṣọ yìí a máa la lọ́kọ̀ọ̀kan ẹ wá rí wípé báṣọ yìí bá ya máa la àwọn tí ò níyì tí wọn ò níyì ran wọn àwọn tí ò já mọ́ nǹkan kan àwọn náà aláwọn fẹ́ daṣọ yìbò ẹwu nǹkan báwọn bọ́lọ̀ ń bá dé ẹ wá rí pé àwọn tí ọmọ yìí pé a máa ń so àwa ṣe ń bẹ lẹ́yìn rẹ̀ ẹ wá rí pé ẹni tó lòun ń bẹ lẹ́yìn yẹn yìí gan fúnra ara rẹ̀ òun kún ọ̀tẹ́yìn ara rẹ̀ wá ọ̀tọ̀ ló ń dùn ó. wọ́n tó ń gbọ́ olóńdó ọfẹ́ sọdún fẹ́ nìkan àwọn tí ó wàá kùnù ni kò ní sáwọn èèyàn yí èèyàn nínú ayé kò ní sáwọn atọ́kájú ẹ̀ nínú ayé tí wọ́n wàá dúró tì í máa ń jọ́ta sọ yìí bá bọ́ lára rẹ̀ bàmá kánà làwọn fẹ́ àtúnyẹ̀ ń sòrò náà min dunillah wa ma kana muntasira hunalikal walayatu lillahi al-haq níjọ́ òun ní tó wá dá mà wípé àsọ̀rọ̀ òun máa ń gbẹ̀san lára yẹn báyìí ọlọ́run lákọ̀ọ́kọ́ yẹ̀ láyé náà wa yawmal qiyamah bàbá dal qiyamah yuraddu ila látara àfáàrẹ̀ àtàrà àbínú tá àfáàrẹ̀ bínú sí yàwá dá padà sínú yà. ó bẹ gáfẹ́lẹ̀ àmà ọlọ́run lóhun ọ̀gbàgbé o ọ̀hún ọ̀gbàgbé ń tẹ́ ń ṣe o àfi kẹ́ ẹ tètè kó mbẹ́ kẹ́ kó ń di ìdò eré ọmọdé ni o ọlọ́run lóhun ọ̀gbàgbé yìí o. fún àwọn tí wọ́n wá ń kọ́ àwọn ọmọ wọn àwọn àfà táwọn ọmọ kéwu rẹ̀ ń bú ilé àfà rẹ̀ kò ní dáfà fún
kò ní lẹ́yìn kò sí ní lábọ̀ àfa táwọn ọmọ kéwù rẹ̀ ń búlé àfa rẹ̀ ọlọ́run alibarika ṣe ká ádámù ó kù lára rẹ̀ kò ní sẹ́ẹ̀kù fọ́mẹ̀ pẹ̀lẹ́ tí ọ̀dọ́dọ̀ mọ́mọ́ ọgbọ́ àfa tó kéwù ṣe ká ádámù àwọn ọmọ kéwù rẹ̀ wọ́n ń búlé àfa rẹ̀ ń sì ń wù wọn kí wọ́n mọ̀ búlé àfa rẹ̀ alibarika rẹ̀ ò ní dalẹ̀ kò tún wá ní sẹ́ẹ̀kù fọ́mẹ̀. àmín. àbíkọ́ ó ti bó ti rínu ni ọ̀rọ̀ àwọn àmì òsín bí eléyìí hùn ṣe pé ntí ọ̀sẹ̀lẹ̀ ní sọ̀hún ntí ọ̀sẹ̀lẹ̀ ní sọ̀hún èèyàn gbọ́dọ̀ síbẹ̀ ṣé Abdul Hakim ṣé ká Ádámù tóbi kọjá wìláyà tí ń bẹ lára ṣé Ádámù kọjá kọ́mọ ó yẹ kí èèyàn máa ṣàdúrà ojoojúmọ́ pé Ọlọ́run má jẹ́ ń ṣe ríbú lára ṣé Ádámù ọ̀nà tó lè gbà ṣe ríbú lára ṣé ká Ádámù ni kò ṣe ríbú lára ọmọ ẹ̀. gbogbo àwọn lè gbìyànjú bá àti ní seri ibú lára ọmọ àfa wa wọn kálukú lè gbìyànjú ẹ máa ṣàdúrà rẹ àbí ká máa ṣàdúrà rẹ ni o torí bàbá ti bẹ̀rẹ̀ sí seri ibú àwọn èèyàn ní sọ wọn pé ibú ló ń ṣe eríire ni wọ́n pè o wọ́n pè léríire fún ọ ní o olùjọba seri ibú ọ̀hún tó wà ní akérèmọkùnrin àmọ́ kiri ibú nìkẹ́ àdẹ̀lẹ́ bá yín ṣe wọn ò lè bọ́ ọ ṣe abánidá kì í báni débẹ̀ ìran abánidébẹ̀ kan ò ní báni dá ẹnìjọba ti bọ́ débẹ̀ ò ní bọ́ dáná o ẹnìjọba ti bọ́ dáná kò ní bọ́ débẹ̀ ẹni bọ́ débẹ̀ ọgbọ́ òun ni pé màṣáàtọ̀ úsù yàwó máa bè kìtì yàlé wákọ̀ ládà ṣákìlà mẹ́sí àti ìbànú jẹ́ nsáré tún yẹn o. màṣáàtọ̀ úsù yàwó máa bè kìtì yàlé. ẹyẹ ọ̀kín kọ́sìm ọ̀kín òun ni máa ń fáyìn báyìí tírù rẹ̀ máa tí wọ́n ń nà báyìí gbọ́rọ̀ ọ̀kín náà kọ́ wà bí èròdè ọ̀n nà báyìí yọ́ máa bí oríṣiríṣi ẹyẹ náà wá jáde ó sì bí àwọn ọmọ ọláwọn ọmọ àwọn ọmọdé wá jókòó àwọn ṣeré ní ọ̀kẹ́ bá jáde nínú ilé bíkítì alé ìwá yan bọ́kẹ̀sí ìwá rìn yan báyìí ó tún wá gbọ̀n ẹ̀yẹ ìwá rìn èèyàn ìrà nìyàn fakọ̀ ládà ṣakílà mẹ́sìyàtì bó pé ní mẹ́sìyàtù bákan ni bó pé mẹ́sìyàtù bákan ni oníkéwùlà wa wá isi kéwù ké masiyatu misiyatu méjèèjì ní olò fakọ́ládà ṣáàkìlà masiyatu ìbá bí bàbá tí ń rìn ọ̀kẹ́nu àwọn ọmọ wa ní ẹwù dáàdì sí ń rìn ẹjá àwọn náà ń rìn bẹ́ẹ̀ mo dẹ̀ láìkì ń bọ̀ àwọn ọmọ wa jáde àwọn náà wọ́n wá yẹn kọjá níwájú dáàdì wọn fakọ́l orí yìí màárí lọ́kọ́ abúlé alá ilẹ̀ màárí àṣáìrù lè àmá afọ́jú ni òun lọ́kọ́ rí ìwà ń pé aláàmá ọ̀rẹ́ ẹ̀mọ̀ orí yóò pé ni ẹwà aláàmá takàtàlúnà èése tẹ́yìn akílótẹ́ ń ṣe fàárí ń bí àwọn ọmọ rẹ̀ ó là ń sọ fún wa àfà báwọn ọmọ kéwù rẹ ti ń ṣe pẹ̀lú ilé àfà rẹ wọ́n lọ sọ fún wọn rẹ̀ ń rí pé ó dúó dáadáa pẹ̀lú àfà rẹ ní ọjà wọn náà dúó dáadáa ẹ̀gbọ́n ọ ní kí ló dé tẹ̀yàn kọlù wọ́n bá dá bàbá wọn lóhùn wípé wà náà ló mọ̀ kọ́ ẹlẹ́dọ̀ bàdá tàbí ìwọ bàbá wa mọ́bùwà bàdá tàbí àwájòkó à ń ṣeré láàrí tẹ́ jáde tẹ̀yàn ẹ̀yin lẹ́kọ́ bẹ̀rẹ̀ sí yan wà náà ló mọ̀ kọ́ ẹlẹ́dọ̀ àwọn náà wá ní akọ́ṣe yín ká ṣe bẹ́ẹ̀ tí ń ṣe bí wọ́n ti ń ṣe lé àfà rẹ̀ làwọn ọmọ akéwù rẹ̀ náà fi ń ṣe ẹ̀ ń bọ́ àfà ọlọ́run sì fẹ́ dá wọn náà láti ọ̀dà ọlọ́run ọwájú òbíìdì àwọn ọmọ akéwù ó ti ka àwọn ọmọ akéwù wọn pọ̀ àmọ́ àti ìrẹ́ nìkan kan tó jẹ́ nǹkan kan àìrẹ́ yìí ti ń bẹnu sísítẹ́mù ayé yìí ó yẹ kó ọmọ yìí pé tí ò jẹ́ káwọn ọmọ akéwù rẹ̀ ó ti básìkò tá a wà yìí mu àwọn ọmọ akéwù rẹ̀ básìkò rẹ̀ mu lójú rẹ̀ bóun ó sì bọ́ọ̀lá mu ó yẹ kó tètè mọ̀ wípé ilé àfáà rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ omi ó tó mú àwọn ọmọ náà wá ṣe wáàsí wọ́n wá ṣe wáàsí fún bàbá wọn khalif ṣe irakali mu wájà dádì wa tẹ́ ẹ̀ bá fẹ́ ká ṣe bẹ́ẹ̀ mọ́ á máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ báà ló ti máa rìn nù o tẹ́ ẹ̀ bá fẹ́ rìn bẹ́ẹ̀ mọ́
ẹ̀yin náà ẹ máa rìnrìn àrìyàn máa ẹ dúró dáadáa ẹ dúró déédéé bọ́lọ́run ti dá yín fáyé náà ilé àdáyé sámọ̀ àǹtìrún bẹ́ẹ̀ bá ti lè dúró dáadáa tẹ stand well àwọn náà dúró dáadáa àmọ́ ká kí bẹ́ẹ̀ ṣe máa rìn níbẹ̀ làwọn náà máa rìn káàfà àtọ́mọ àfọ́ ọlọ́lẹ̀ mà pé bọ́ ọba ti rí lọ́mọ kí wòlé orí o. àwọn ọmọ wa ń sọ fún bàbá wọn pé àmọ́ tẹ̀dìrí dádì wa yá àbánà ìwọ bàbá wa àmọ́ tẹ̀dìrí ẹ̀ mà ní wípé kúlù fàrè yìí gbogbo ọmọ pátá ọmọ kọ̀ọ̀kan mani àdàbò ọmọ kọ̀ọ̀kan ni ó máa gbé ìgbésẹ̀ bí àwọn tó bí bá ti kọ́ ọ lẹ́kọ̀ọ́ pé ọmọ rìn lọ́mọ kọ̀ọ̀kan ọmọ rìn ẹ bá rọ máa kéwú tí ń ṣe mùnáfìkì ó ti yé báwọn inú kọjá pa àfa rẹ̀ tọkọ lójú mùnáfìkì bẹ́ẹ̀ bá wà bá kó àfẹ́ ṣe mùnáfìkì kóhun nìkan nu ọmọ kéwú tó àfa rẹ̀ fọ́ ló mùnáfìkì ayé kí bàbá rẹ̀ tóbi ló mùnáfìkì ọ̀kan ní ọjà ní méjèèjì ó ti yé àwọn kan bẹ àwọn bàbá wọn yé sẹ̀sùn rí wọ́n wá mú wọn lọ lé kéwú ó làwọn náà ó sì sẹ̀sùn rí fún apá wọn. àwọn ọmọ náà wá sọ báwọn fún. wáyà ṣẹ́wù náà ṣe ó ní fìtìyà nìyẹn. alámàkánà àwòwádàwò àbò wáyà ṣẹ́wù náà ṣe ó lè fìtìyà nì. ìdàgbà ọmọ èèyàn ó ti yé báwọn yóò ọmọ èèyàn máa dàgbà ìgú ọmọ èèyàn yóò máa dàgbà ẹni tí ń bíúdì ọmọ tí ń tọ́mọ lọ́wọ́ yóò máa tọ́ àwọn ọmọ rẹ̀ alámàkánà àwádà àbò gẹ́gẹ́ bí bàbá rẹ̀ náà ti máa ṣe izan bá àfáà bá jẹ́ aláìmoore fáàfáà tiẹ̀ àwọn ọmọ kéwùrì ó yà aláìmoore fáàfáà wọn àfáàfáà wọn tó bá padà yá wọn padà yà aláìmoore fóun náà àwọn ọmọ kéwù àwọn yìí wọn ó tún yà aláìmoore fáwọn náà ọgbọ́ àbá ṣéwù sọ́ọ́líwẹ̀sì ní òbí wa ṣé ká Ádámà fi ẹ̀mí ìmoore hàn wọn gẹ́gẹ́ bí àfáà wọn ṣéwù Umaru Lágbàjì ṣé Ádámà fi ẹ̀mí ìmoore hàn wọn gẹ́gẹ́ bí àfáà wọn àwọn ọmọ àwọn àfáà wa méjèèjì àwọn àfáà àwọn méjèèjì yìí àwọn ọmọ wọn ní ṣé Ádámù dá mímọ̀ padà sára wọn ní kúnkún wọn ò sì tún pè wọn lọ́mọ àfáà wọn ẹ gbọ́ bẹ́ẹ̀ àti rí nù yìí bẹ́ẹ̀ àti ti gbọ́dọ̀ rí nù yìí téèyàn fi lẹ́ Ọlọ́run kọ́ wọlá nàbí bá a ti sọ yìí aṣọ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ púpọ̀ ló jẹ́ ajẹ́nẹ́ra rẹ̀ báwọn àfẹlẹ́ yìí tawájí ni gbogbo àwọn ọmọ Markaz kí ló sì fà á òun ni pé Sheikh Ádámù náà lọ kọ́ọ̀sì ẹ̀ àmọ́ orí ni bàbá fi ṣe àwa la sọ di bí mọ́ wọn lọ́wọ́ bàbá Sheikh Ádámù lọ́kọ̀ àwọn náà kọ́ọ̀sì ẹ̀ lọ́nà o yóò dáa fún yín kọ́lọ́mọ́sá àjẹbà kó jẹ́ kíkẹ́ ó tún lékún kẹ́ fún wa. àmọ́ orí ni bàbá fi ṣe àníyàn rẹ̀ bàbá yẹn ṣe a sì sọ di nǹkan kí nǹkan máa lọ́wọ́ ọmọ ọmọ kí ó bàjẹ́ bàbá Sheikh Yahya ni wọ́n sọ̀rọ̀ yìí fún wa wọ́n sọ wọ́n ní njọ́ tí àwọn dé Abẹ́òkúta táwọn lè kéwú lọ́dọ̀ Sheikh Ádámù àwọn bẹ́ẹ̀ àwọn wá jáde lọ àwọn lọ ra nǹkan àwọn ń darí bọ̀ wá Sheikh Ádámù àwọn wá Sheikh Ádámù tán ń wọlé lọ àwọn náà jáde wọ́n ń wọlé lọ báwọn ṣe ní wọn báyìí dé àwọn kan sáré bọ́ bàtà làwọn bá kó bàtà lọ làwọn bá sáré àwọn á lè kúnlẹ̀ fún Sheikh Ádámù àwọn ìṣẹ̀ṣẹ̀ dé náà ní ọ̀gbọ́n ẹ̀ṣẹ̀ dé gẹ́gẹ́ bí àdá àti Ìlọrin tí wọ́n máa ń lò bí à ń kó bàtà fáàfẹ́ ẹni Sheikh Ádámù wa ni èwo lè tẹ́yìn ń ṣeun èyí tẹ́ kó bàtà lọ́wọ́ wọn là ń pọ́n yín lé ni gẹ́gẹ́ bí àfáà wa ni sẹ́ ẹ̀ ń pọ́n mi lé ni ẹ̀ tí ì pọ́n mi lé tó ẹ bá pọ́n mi lé dáadáa àfi kẹ́ ẹ bọ́ sókòtò dáadáa ẹ wà bẹ́wò ẹ bọ́ sókòtò èfi wàá mọ̀ pé ń pọ́n mi lé àfírà ẹ wọ bàtà yín ẹnìkan ò tún gbọdọ̀ bọ́ bàtà fún mi mọ́ ṣé wù yàrá ní Sheikh Ádámù yìí bàtà wọn. Allahu Akbar. Sheikh Ádámù ni ẹnìkan nu yóò gbọdọ̀ bàtà fún mi ọgbọ́ ẹnìkan nu yóò gbọdọ̀ bàbá wa Sàrújí wọ́n ní àwọn ará bàtà wọ́n rí bàtà kan àwọn ará fún Mọ̀lánà Sheikh Ádámù àwọn ará bàtà yìí fún àwọn lè fún bàbá wíwá tó bàbá mọ́ra bàtà yìí fún yín ni bàbá ni bàtà yìí mà dáa púpọ̀ 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 bó ṣe wá dáa tó yà èyí nígbà lọ́wọ́ rẹ̀ ní tí ò ní jẹ́ ń gbà lọ́wọ́ rẹ̀ yìí bínú sí ọ òun ni pé tí ń bá ìgbà lọ́wọ́ rẹ̀ àwọn yòókù rẹ̀ náà sọ di ọ̀ràn yẹn fúnra wọn máa ra nǹkan fún mi èyí sì bẹ ọmọ kan pé kọ́mọ kan ra nǹkan kan fún mi
ntí mo kọ́ yín lillahi wa lirrasul èsì torí ẹ̀ lọ́lẹ̀ wá àwọn àgbàlagbà míì tọ́lọ̀ lè fún kó lè fi wà lùbáríkà lára wọn ṣé Ádámù kí yẹn bá gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tí ò ní jẹ́ ìgbàanù ẹni máa gbà lọ́wọ́ rẹ̀ nkálukú ni wọ́n gbà nkálukú náà máa wá owó wọ́n máa fi ra nǹkan bí Ádámù ní yẹn fẹ́ ẹ wo bí ṣe Ádámù ṣe gbogbo nǹkan ọlọ́fẹ́ Ọlọ́run nìkan wọn làwọn wá òun lọ́wọ́ làwọn ọmọ kí wá sílò wọ́n wá sílò bí bàbá tàná bá tiẹ̀ lóhun ọ̀fẹ́ èyí ṣe ẹ̀ sì kó fọ́mọ. ọmọ náà lóhun ọ̀fẹ́ náà ni. ẹbí ọ̀fẹ́ sì bu àpẹẹlẹ tẹ bùkún tàná fún wa. wàlẹ́ alùpùpù wa họ́bì bí yẹn lóhun ọ̀pọ̀ mùdírù lé àwọn màláíkà ń pọ́n wọn lé kọ́dà àwọn ẹyẹ ń pọ́n wọn lé kọ́dà atẹ́gùn ń pọ́n wọn lé látẹ́gùn tó lé òní alẹ́ni tí ó ní wọn ọmọ Habibullah Habibal Malayi ẹni tí gúgù dámọ̀ tó wá mọ̀ sí dáadáa so kọ́kàn máa pẹ́ torí ọ̀la iná ni kọ́lọ́bọ́sà wọlé Ànábì wa Muhammad ẹni yìí tá lọ́n ní kárí sọ yìí adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run kọ́ gbà ẹni Ọlọ́run bá ní ọ gbà nù ọmọ mọ́ríkàsì tó bá gbọ́ ó ti bá àníhàn làwù ó kú oríire ẹni tí ọ bá sì gbọ́ fata àzàn làwù òun náà kú ó kú òfò tí ó ṣe àtàwọn ọmọ kéwù rẹ̀ ó kú àgbákò tí ó ṣe tí ó sàwọn ọmọ kéwù ẹ̀ ẹ bu iyì fáfáà yín kìí ṣe mọ́ríkàsì Agége nìkan gbogbo bí tí wọn náà bá ti ké bu yìí síbẹ̀ mọ̀ wọ́n láàfáà rẹ̀ fún wọn lé òfin wọn lẹ́tọ̀ọ́ wọn kọ́lọ́wọ́n máa fún wọn náà lẹ́tọ̀ọ́ tiẹ̀ náà bó ti rí nù ni Ọlọ́run ò ní fi eléyìí sàṣẹ ma akí gbogbo àwa jàmáà wa tí àwọn òwò ajákèjádò gbogbo ayé akí wa náà tọ́. Ọlọ́wọ́ gbogbo òṣòro tí ó bá gbogbo ẹ̀yin tẹ́ ò wá tẹ́bì dàbí Arsenal ọlọ́mọjọba yín o ìṣòro tẹ́mọ̀ fi wo ore lọ́ọ̀kan tí ó ti súnmọ́ yín báyìí àwọn ará bọ́ one by one ń bọ̀ ọlọ́mọjọba yín o èsì ọ́ ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run Arsenal ọlá pé Arsenal ni yọ wá kọ́ọ̀tì kìíní máa lójú torí pé Arsenal àwọn tó tún wá lù wọ́n láti yìí àwọn division 2 náà wá gba wọ́n sá kọ́ àgbákò bá Arsenal dé Ọlọ́run kọ́ ọ̀dà yòókù tó kù Ọlọ́run ó jọ tẹ̀ lọ́wọ́ a máa ṣàdúrà tó dáwò àwákùmọ̀ pé a lè àwọn tó a máa ṣàdúrà fẹ́ yà Arsenal náà ni Ọlọ́run jẹ́ ọ̀tẹ̀yìn lọ́wọ́ Ọlọ́run jẹ́ ọ̀tẹ̀yìn lọ́wọ́. àmàdùà ni tó wúlò fáwọn táwọn wò wọ́n. àdúrà ni oore táwọn wò lọ́ọ̀kan báyìí. tọwọ́ yẹn ò ní tẹ̀. 2005 kí n mọ̀ wò lọ́ọ̀kan báyìí. ọwọ́ rẹ̀ ò sì tẹ́ẹ̀dì sí. ọwọ́ ò sì tẹ́ẹ̀dì sí. yóò ti débẹ̀ tán o.